sí. Kó tẹ̀lé kí gbogbo wa lọ rà bọ́n ṣe bí bàá dá. Bàbá Tinubu mùsùlùmí tó jẹ́ ìwà àwọn tó wà náà mùsùlùmí ló wà ní bàbá Tinubu. Ẹ má jẹ́ ká parọ́ Yorùbá ní gbogbo wa. Ó ti dójú ẹ̀ báyìí nísìn. Gani Adams wà ńbẹ̀ yẹn, àwọn èèyàn jagunjagun wà ńbẹ̀, Sunday Igboho tó jẹ́ ọmọ Yorùbá wọ́n lé kúrò láàrin ìlú. Bàbá Tinubu lajú sílẹ̀. Bàbá Tinubu ní parí ìjọba ẹ̀ lágbára Ọlọ́run. Àdàbí ìṣẹ́ Bàbá Tinubu ìdìbò tó ń bọ̀. Wọ́n máa fi ayé lẹ̀. Ìwọ ọmọ tiẹ̀ sínú ilé òun dáṣọ bọ̀ àwọn ọmọ tiẹ̀ ìwọ àtìyàwó ẹ̀. Ó pa àwọn ọmọ ọlọ́mọ, ó pa àwọn ìyá oníyàá. Ẹ fẹ́ bí pa wọ́n, ẹ fún wọn lóúnjẹ, ẹ fún wọn lómi, ẹ tún fún wọn ní ìgbé àlàáfíà láti dúró sínú ayé. Sọ̀rọ̀ Bàbá Tinubu ní dáadáa, ẹ kọ́ sọ ìgbọ́ ìdíjì ló máa kú tọmọtọmọ. Àṣẹ. Gbogbo ìṣá sọ̀rọ̀ Tinubu ní dáadáa. Gbèjà ẹ̀ pé ìjọba tó ń ṣe dáa, ìgbọ́ ìdíjì lòun àtọmọ ẹ máa kú. Àwọn ẹni àwọlé fún ọmọ àtọmọ ẹni. Ọlọ́run dáwọn èèyàn sílé ayé ẹ̀yìn fún mú ọwọ́ yẹn fi pa wọ́n. Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́yìn wò lọ yìí. A máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá. Ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ. Ètí a bá sọ gan-an ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó ti tó ní ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré. Ìwọ tó bá ti subscribe bóyá subscribe kó lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Bóyá ká sojú abẹ́ǹkó bóyá. Wọ́n dẹ̀ jẹ́ olórí ó jẹ́ resign kúrò bẹ́ẹ̀ tó bá lè ṣèlú. Ṣé dandan ni kó jẹ́ pẹ́sidẹ̀ntì olórí burúkú báyẹ̀ wá jẹ ni? Ìtẹ̀kínlẹ̀ kí n máa worú kan báyìí. Ṣé orí burúkú bá bàbá rí ni? Ṣé àdéhùn wò pé Yorùbá ni á sì fọ́ tí Yorùbá ìjọba wọ́n sì jù? Kí n worú kan báyìí. It's too much. Commander Chief of Armed Forces. Àwọn èèyàn ló dùn ẹ́. Ẹjọ́ bọ́ sínú ọ́fíìsì. Ọ̀bẹ wú àwọn kiri látànà. Hello. Ìtì àwọn ọ̀gá ṣe mọ́ báyìí. Gani Adams yẹn kó pé kó kura kíní bágínà tó fún kán. Báwo ni burúkú tí bàbá yìí náà ṣe nìyẹn? Gbọ́ síta mo play fídíò rẹ̀ nísìnyí. Bàbá Gani Adams wọ́n tún gbọ́ síta pẹ̀lú gbogbo kan ṣe rí bàbá yẹn. Sọ̀yẹ́ kọ́ níbẹ̀, ẹ mọ àjẹ́ńdà táwọn fún yìí. Bàbá ilẹ̀ Yorùbá ni Arógundádé. Yorùbá ló fẹ́ gbà. Bàbá Arógundádé kálẹ̀gbẹ́ wọn. Bàbá Arógundádé táwọn náà jẹ́ APC ẹ̀rà. Wọ́n ti jọ sọwọ́pọ̀ báyìí ní ìsinyìí kí wọ́n kó ìbọn fún wọn kí kálukú gbogbo ìlú gan ló yẹ ká kálukú wa máa. Ayé ìtìmọ́ gbé dání sọ́wọ́. Wọ́n fẹ́rẹ̀ kí wọ́n jáde àwọn olórí burúkú kan jáde wọ́n ní ìjọba Tinubu ló dá ìgbó òjijì ló máa pa olùkọ́ yìí. Gbogbo ẹ̀dá tó ti jáde tó máa ní Tinubu ìdúrà kò tún ṣe ẹlẹ́ẹ̀kejì ìgbó òjijì ló máa pa àwọn tọmọtọmọ. Àwọn ọmọ ọlọ́mọ bó ṣe ń gbé ilé àwọn yọ níyà. Bó ṣe fìbọn fọ́ gbo inú ikùn àwọn ìyá arúgbó. Wọ́n ti jẹ́ ìgbàgbẹ́. Jẹ́ni tó sábà àwọn olórí burúkú kan náà ti jáde wọ́n máa kàmpé. Tinubu ìgbó òjijì ló máa pa tọmọtọmọ. Àwọn ẹni oṣù náà ló gbé wọn sí ayé lókun. Wọ́n sí ayé kọ́ wá lọ ayé tí wọ́n ní. Fún wọn ní ìgbà tó ń bá tó sí anybody ẹ̀kọ́ fún wọn ó tún fi kún wá wọn kiri. Kí ló lè tó yẹn? Kí ló lè tó yẹn? Buhari olórí burúkú tó ṣe tiẹ̀ tó ló ti lọ yìí. Bí bàbá Tinubu yóò tiẹ̀ nọ́kọ lọ ní. Bí ẹ̀wọ̀ tó máa fa ayé ilé ẹ̀dọ́kọ ni. Wọ́n bá ayé yìí máa òun máa kúrò bẹ́ẹ̀ ni. This thing is getting too worst. Everybody wá báyìí. Gbogbo kọ́ta bá ní ìlànà máa bí jà. Tí yóò bá ti Gani Adams, àwọn máa pariwo kí Gani Adams wá gbà wá. What's worst? Bàbá yẹn sọ̀rọ̀ o, in fact ó ti ẹ̀yà lẹ́nu. Ó ní kò sẹ́ni bọ̀dì. Tí bàbá Gani Adams, tí Gani Adams bá dédé bọ́ta. Bàbá Gani Adams tó bá tẹ̀ lọ́ra àwọn nǹkan tá à ń sọ yìí tó bá tún rí wọn wọ́n tún lè arrest wọn pé kó fi rà á. Ìgbà táwọn ọkọ mi ṣe nìyẹn. Kò dé àwọn tó kù sí gbogbo alárí wọn mo ṣe ń gbébọn dání ẹ jẹ́ káwọn náà lọ rà bọ́n dání. Ó wá kù sí pé mi ò mọ̀ yìnyín ẹ jẹ́ kí gbogbo wa lọ rà á. Tí ilé méjì bá wù kọ́ bá wù dání. Àwọn èèyàn tí wọ́n bá ṣẹ̀yàn lọ́mọ bí. Ẹ jẹ́ kí kálukú wa náà lọ gbébọn dání. Ọlọ́run àrẹjọ dá pẹ̀lú àpò yìí. This thing is there wọ́n ti jẹ́ báyé wọ́n ti bá Nàìjíríà jẹ́ tán ti bẹ̀lú jẹ́ tán. Lórí burúkú máa bẹ́ẹ̀ ìjókòó sí wáyé ó jókòó sí Aso Rock ó pẹ̀lẹ́ ní president aláìníṣìjú bàbá wèrè yìí. Ó ṣe tiẹ̀ sọ pé ẹ̀yin náà ẹ lọ wá àbọ̀ rà o tó bá yẹ pé ìbọn yẹn ló máa ran kálukú ló ń gbébọn wọn ò fi kùmọ̀ pa wá wọn ò fi kankan pa wá ẹ̀yin náà ẹ lọ ra ìbọn o ẹ gbébọn dání. Ìyá kan pariwo síta láti jọ tó bá sọ tó wà ní kó ṣe kínní àtọ́lẹ̀ àtàsúnmí kí kálukú lọ rà ẹ tá a bá dẹ̀ para wa dé ńgbà náà a máa ròyìn àwọn tá a bá kù
ẹ má jẹ́ kó ra ẹ má jẹ́ kó ra ẹ fi wọ́n lẹ̀ ó kù díẹ̀ báyìí kan tó tẹ́ ṣòye yìí ṣẹ́rí ẹ má jẹ́ kó ra ẹ fi wọ́n lẹ̀ wọ́n. Tinubu bọ́ síta ó ní àwọn wà okay everything wà okay. ẹ mọ̀ kọ́ ẹ jẹ́ kí mi sọ̀kọ̀ fún yín tẹ́ bá wù notice mi. ogun ti ó yẹ kí Tinubu Nàìjíríà go lè di 2027 Nàìjíríà ò lè di 2027 Nàìjíríà go lè di 2027 tẹ́ bá notice attack on people in ṣe ní ìsìn ṣòye yìí láti ìgbà tí Amẹ́ríkà ti sọ̀rọ̀ ni wọ́n people ti increase attack wọn ṣòye yìí wọ́n fẹ́ yẹ ká Amẹ́ríkà wọ́n gbọ́ fúlàní fẹ́ yẹ ká Amẹ́ríkà wá ṣòye yìí wọ́n mọ̀ nǹkan wọn ti strategize ṣòye yìí wọ́n ti ready fèrè ni wọ́n dúró de gbogbo èkó yẹ gbogbo ìtàn sọ pé kíni yẹ wọ́n ti ready yìí ṣòye yìí ṣáàdì ní ìsìn ẹ wọ́n ṣe ló ń pa àwọn èèyàn ní church wọ́n provoke Trump ni wọ́n fẹ́ kó wá kí gbogbo ẹ̀ dàrú kó wọn bá nǹkan tó wọn máa bàjẹ́ kógun yẹn ṣẹlẹ̀ ni òtí bí táwọn èèyàn ò ti gbọ́n ni pé ẹ jẹ́ káwa náà dìde àtọmọ wọn àti ìyàwó wọn ẹ bẹ̀rẹ̀ sí pa wọn. anything tẹ́ bá nílé máa fi jà anything tẹ́ bá nílé máa fi jà ara ìjà ló ní wà. ṣé ti níbẹ̀ tí mo lè sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ bíbọ̀ lọ join OPC lọ ṣẹ́ra wọn àbẹ̀lá tó lè mú dání tí wọ́n ti sẹ́tọ̀ bẹ́ẹ̀ lójú wọ́n ti ní láti lọ dira wọn. àwọn pípọ̀ ìbẹ̀rù wa wọ́n bẹ̀rù wa lọ́ máa fi ń wá lóòrù ṣòye yìí ṣùgbọ́n àwa là ń ṣojo ọmọ Yorùbá ló ń bọ̀ ẹ mọ̀ kọ́ ni ọmọ àtàkì ni gorilla wọn ni wọ́n bá yín jà nǹkan tí bàbá Sunday Igboho dá sí ṣé kò tí wá sí ìmúṣẹ báyìí nǹkan tí bàbá ń sọ ó ti wá sí ìmúṣẹ náà ní ìsìnbáyé sìn wọ́n dìlé àwọn ó wà lára àwọn tó ìgbà tí US ní pòun bọ̀ wá sí Nàìjíríà gbogbo nǹkan tí wọ́n ń sọ ó tún wà lára nǹkan tó tó dìlé US láti má jẹ́ kó wá sí Nàìjíríà because wọ́n ń pariwo ó fẹ́ wá jí resources ló fẹ́ wá jí resources lọ́tọ̀ ṣé resources. ṣẹ́rí Amẹ́ríkà ẹ̀jẹ̀ sọ fún yín Amẹ́ríkà ò kí ń pariwo ṣẹ́rí ìtọ́ ti sọ yẹn iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ ọ̀ ń bọ̀. ẹ wò kó tó ọ̀sẹ̀ méjì ẹ kọ́ jí ní pé Amẹ́ríkà ti wọ Nàìjíríà wọ́n ti ba ẹrú ẹ̀ jẹ́. Amẹ́ríkà gbogbo àwọn tó fẹ́ màmá wọ́n ń bọ̀ kò sí nǹkan anybody lè ṣe wọ́n ń bọ̀ kò sí nǹkan tó lè ṣe wọ́n ń bọ̀. ṣẹ́ni fídíò yìí ló máa ń fún ìyàjẹ́ wọn. ó ti dé US ọ̀tọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó ti débẹ̀ wọ́n ti ṣe rẹ̀ ó ti débẹ̀. Amẹ́ríkà ti ń gbà nìyẹn bá ti ń pọ̀ tó sponsor àwọn pípù yìí. Amẹ́ríkà ti mọ̀ wọn máa ti sẹ́ lọ bẹ́ẹ̀ni gbogbo àwọn tó sponsor wọn tó bá ti pa wọn tán ebi máa pa àwọn èèyàn máa lé wọn wọ bí. tẹ́rí Gumi tí wọ́n ti gbé yẹn Gumi tí wọ́n ti gbé yẹn. Gumi ní ìfọwọ́ vice president ti Nàìjíríà náà ṣe tẹ́rọ̀ wọ́n tẹ̀ kọ́kọ́ gbé ná ṣẹ́rí Gumi tí wọ́n ti gbé lẹ̀ báyìí tó ti òun tó tọ̀ sí kìíní. tẹ̀tí máa wà bẹ́ẹ̀ o agbódegbò náà. gbogbo wọn wà bẹ́ẹ̀ gbogbo wọn ló wà bẹ́ẹ̀. ṣẹ́rí gbogbo ìta ń sọ ni pé wọ́n ń bọ̀ ṣẹ́rí ogun ti bẹ̀rẹ̀ rẹ́ dì ogun ti bẹ̀rẹ̀ rẹ́ dì ìyàwó mi á níbọn àwọn ọmọ mi á níbọn màá níbọn honestly a máa máa. ẹ mọ̀ kọ́ ni wọ́n náà sọ fún yín. ṣẹ́rí ibi tí ọ̀rọ̀ Nàìjíríà lọ sìn ó ti di do or die o nǹkan tá à ń sá fún tí gbogbo ẹ fi wọ́n sì dé bẹ́ẹ̀ náà nìyí. ok wo church tí wọ́n lọ kí ló dé Jésù òfin protect wọn níbi tó fẹ́ pa wọ́n. ogun ẹ lọ jẹ ewédú ẹ lọ jẹ àmàlà. ṣé yìí ní pé wọ́n yálé bí wọ́n ti bọ̀ ìjọba. màmá ẹ mẹ́jà kúrò tán ara wa jẹ wọ́n ti wà nílẹ̀ Yorùbá wọ́n ti ṣe tán àti máa ṣiṣẹ́ wọ́n ti ń ṣiṣẹ́ ṣebí à ń sọ pé òkè nọ́ọ̀tì ló wà kọkàn wá ṣé kò ti kàn ń sìn. àwọn ìwé ló ń pa ìwọ́dẹ̀ jókòó sí ìwé aṣọ́rọ̀ ẹ̀kọ́ lórí burúkú tó ti máa pa ó ní kọ́ máa wà ó ò dẹ̀ lè gbé kẹ́ni àdá sí gbogbo ojú wọn tàbí kó ṣí gbowó lẹ̀. èèyàn mélòó ló ń benefit ní resources wọn pariwo. Ìgbòho ṣàánú wọn ò gbowó Ìgbòho ní òun ò kí ló dé tó fi ṣí bàbá yìí lẹ pé ó lọ. àwọn gangan ló ń dájà lẹ̀ àwọn àgbàgbà Yorùbá ló ń dájà lẹ̀ láti àárín Sunday Igboho àti bàbá Gani Adams it's still the truth méjì bá combine wọn Fúlàní ìhàn ọ̀rẹ́ ló wọ́n dé mélòó lára wọn. àdúgbò tí Sunday Igboho ń gbé ó ní bàbá mi kọ́lé sí ìgbà tí bàbá yẹn dé àdúgbò wa ṣó ti yé yín ṣèrànù kan mú ẹ. ẹ mọ Tinubu ọjọ́ lu ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ tó ń wọ̀nyàn tó ń pa ọjọ́ lu ẹ̀jẹ̀ yẹn olórí burúkú bàbá yẹn ń pariwo ẹ jẹ́ ká dá ìdílé wa wọ́n máa jójó kó káàkiri àsìkò lẹ́ṣọ̀ dé wọ́n máa pariwo síta ṣó tán sí ṣẹ́ran náà kan ṣàbí ṣebí náà ti délẹ̀ Yorùbá tán sí. ṣé tẹ bá fi OPC lé àbí Sunday Igboho lẹ̀ ṣé Sunday Igboho náà fẹ́ kó resources ni tó bá ń kọ́ pípọ̀ nífẹ̀ẹ́ yìí lọ́kàn lóòótọ́ níbi wọn mọ̀ sí. US bọ́ àkórí resources ní bọ́ àkórí ṣé resources ló ń kó sí. OPC ilé àbí Sunday Igboho káwọn bóyá ọ̀yẹ́ náà fẹ́ tún kó resources ni. àná pípọ̀ ìlú ẹ̀jẹ̀ wọn tó ń pa ẹ̀ wọ́n ń lo ẹ̀jẹ̀ yẹn ni olórí burúkú ni bàbá yẹn náà
wọ́n lú ẹ̀jẹ̀ yẹn ni àwọn Fúlàní tẹ̀sí ìyàwó tiẹ̀ o ní àwọn ọmọ tiẹ̀ sínú ilé o tiẹ̀ Ọlọ́run ẹ mọ̀ kọ́ ọmọbìnrin Tinubu ṣe electoral tó rà ní US ní ọdún yìí ni ọmọ kékeré tí ó ló ti wọ 22 years of age. ṣe ní nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe ní ìdí àtọ́bí jẹ àwọn èèyàn ní Nàìjíríà àfọwọ́fọ́ àwọn ará Nàìjíríà ni ṣe ní ìpàsípàtì náà máa jẹ nǹkan náà lọ́ máa mọ̀ ti jẹ́ tán ara wọn balẹ̀ ẹ bá tún wá rí ohun tó bá máa dìbò sí ọmọ tí lọ́ọ́ rán ìkárá lé wọn lọ́rùn àwọn ìyá òṣì náà ló tún máa jó kiri o àwọn ìyá wèrè yìí náà ló tún máa lùlù kiri. Prince ẹ mọ̀ kọ́ tó ṣẹlẹ̀ ẹ wọ́n gbàtẹ́ ship jáde ẹ wọ́n sọ gbàtẹ́ Sunday Igboho jáde ṣòye yìí tí a bá wọn people interface on people yìí ṣé ẹ̀rí bọ́n Fúlàní pẹ̀lú bó ṣe jẹ́ pé ọmọ wọn ló wà lórí oyè ẹ wọ́n bọ́ ṣe sá tẹ́ bá face on people yìí wọn ò ní sá. Fúlàní yẹn sọ ni ó ní Kwara ó ní Yorùbá ti fẹ́ gbàtọ́ mọ́ àwọn lọ́wọ́ àwọn lọ gbé Buhari wá ni. tẹ́ bá face wọn ò ní sá ìtàn káwọ́ gbéra ipe wọn ti fẹ́ pa wá ni àwọn onígàní Adams àwọn OPC ti fẹ́ gba Kwara tán lọ́wọ́ àwọn náà lọ Buhari wá làwọn ṣe lè gírí bẹ́ẹ̀ ni ẹ̀ Fúlàní ò pé 20 million ní population Nàìjíríà. bẹ́ẹ̀ bá fèsì wọn ò ní sá ni mò ń sọ ẹ jẹ́ ká fèsì wọn. Fúlàní ò pé 20 million. àtọmọ wọn àtìyàwó wọn náà èyí náà dájú wọn ẹ̀mí kan jẹ̀mí kan lọ. anywhere tó bá wà ó yẹ káwọn náà máa ti gbogbo lójú máa ti ìgbálẹ̀ bọ̀ ìtẹ́ni náà bá dé lẹ́mọ̀ ṣẹ́ni tó bá ń nàyàn ẹni tó nàyàn lójoojúmọ́ tó ní bẹ́ẹ̀ ń pé ẹ sọ̀rọ̀ ká máa nà yín lọ lójoojúmọ́ ni. wọ́n sí orí bíbà yìí ó ní ìkan olórí burúkú kan tó wá síbí lára wọn ni ó ní ìrìnàjò talk with emotion. báwo yẹn lóhùn àwọn àmì ṣe ká má rí àwọn yẹn. wọ́n sọ̀rọ̀ nípa emotion tó emotion ni wọ́n fi ń sọ̀rọ̀ ìkọ̀kọ̀ òṣèlè àbí. káwọn èèyàn wá ń sìn yìí kí wọ́n sọ̀rọ̀ ìkọ́ tó ṣẹlẹ̀ sáwọn èèyàn ṣẹlẹ̀ sẹ́bí ẹ̀ lágbára ẹ̀. ó wà lókè ẹni tẹ́ ẹ sọ wà lókè ẹ jẹ́ ká gbọ́ tẹnu ẹ ó wà lókè. ó ní wọ́n sọ̀rọ̀ ní ọ̀mùtara ẹ̀ kò sọ̀rọ̀ ó yẹ ọ̀mùtara ẹ̀ kò sọ̀rọ̀. ẹ mọ̀ nǹkan àwọn APC wọn ò ní emotion sọ̀rọ̀ iye olórí burúkú ló pọ̀ jù ní wọn. ẹ̀jẹ̀ àánú ojú yìí ti omi àánú ojú yìí ti wọ́ dànù bí. ẹ̀yin olólùfẹ́ ẹ wò lómi àánú lójú. ó lè máa report ẹ jábọ́lẹ̀ tí kò bá ti sọ̀rọ̀ ó lè máa report ẹ jábọ́lẹ̀. ọ̀mùtara ẹ̀ kò sọ̀rọ̀ náà tẹ̀bí wọn lọ wá sókè tó kílíkì gẹ̀ẹ́sì kí ló wá dé tó yan odi. ó lè máa report ẹ jábọ́lẹ̀ ó lè máa report ẹ jábọ́lẹ̀. ó ní wọ́n ń sọ rubbish lẹ́nu. ó ń report mi ẹ jábọ́lẹ̀ olórí burúkú ni. ó wá sókè ó lè sọ̀rọ̀ ó ní wọ́n ń sọ rubbish lẹ́nu àfi tó bá jẹ́ pé nǹkan kan ò ṣẹlẹ̀ tó bá pẹ́ rubbish ni wọ́n sọ lẹ́nu gbogbo ọmọ tó bá bí láyé ikú ẹ̀jẹ̀ ìgbóná kan ti rán lọ sọ́run máa ké lórí wọn ó máa ké lórí wọn ikú dàtí ni gbogbo àwọn ọmọ tó bá bí sí ayé ní agbára Ọlọ́run ó máa ké àwọn ẹ̀jẹ̀ tí ò ti wọ́n tó ní sọ́run tó ti rán yẹn ó máa ké lórí wọn. àfi tó bá jẹ́ pé ẹ bá mi máa táìpù àṣẹ tó bá jẹ́ pé ìkankan ò ṣẹlẹ̀ tó máa sọ pé ìkan ṣẹlẹ̀ nìkan ló kù àfi tó bá jẹ́ pé Fúlàní ò máa pa àwọn èèyàn kiri nílẹ̀ Odùduwà nìkan ló kù ẹnu mẹ́nu àṣẹnu mi àṣẹnu mi àṣẹ gbogbo tí èmi èwe ayé bá wílẹ̀ ní ẹ̀yìn ẹgbọ̀rún ẹgbàá lẹ́nu mi ibikíbi tó bá wù afẹ́fẹ́ kan kì í fẹ́ kó má kangi oko ọkùnrin ni ẹni obìnrin ni ẹni ọmọdé ni ẹni àgbà ni ẹ tá à ń sọ̀rọ̀ lórí ìkànnì yìí tó dẹ̀ dúró sí orí ibi tó sọ wípé nǹkan sọ irọ́ ni tó yẹ pé wà ń bí láti dìfẹ́ǹdì ihun tó ń ṣẹlẹ̀ tó sì yẹ pé irọ́ ni gbogbo ọmọ tẹ́ ẹ bá bí láyé ikú jàtijàti kú rédèrèdè ni gbogbo ọmọ yín máa kú bẹ́ẹ̀ bá bí 20 ọmọ láyé tẹ́ bá bí 30 ọmọ láyé ẹ̀ ní jèrè gbogbo ọmọ tẹ́ ẹ bí gbogbo tí mo wí lè ní ẹgbọ̀rún ẹgbàá lẹ́nu àfi o kó má sí afẹ́fẹ́ níbi tí ẹ bá wà àfi o kó má sí omi níbikíbi tí ẹ bá wà gbogbo èyí tẹ́ ẹ sọ wípé ohun tó ń ṣẹlẹ̀ yìí tá à ń sọ wípé ó ń ṣẹlẹ̀ yìí pé kò ṣẹlẹ̀ gbogbo ọmọ tẹ́ ẹ bá bí ilé ayé ẹ̀ ní jèrè gbogbo ọmọ tẹ́ ẹ bá bí ẹ máa rùkú wọlé ẹ máa rùkú jáde ni ìlú òyìnbó lọmọ yín wà kò kàn ibikíbi tó lè gbé àwọn yín wà bó ọmọ yín bá wà ní igba tó bá wà ní láàárín mílíọ̀n orí àwọn ọmọ yín máa gbàbọ̀dé ìṣẹ̀dá àwọn yín máa gbàbọ̀dé ìfẹ́ àwọn yín máa gbàbọ̀dé ikú tí ò tọ́jọ́ ló máa pa gbogbo ọmọ tẹ́ ẹ bá bí ilé ayé ó ti rí bẹ́ẹ̀ kò yí padà ohun tẹ̀mí èdè ayé bá wí lónìí ẹ̀yìn ẹgbà orúkọ ẹgbà lẹ́nu mi. ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ this is too much mi ní parọ́ fún yín mi ò lè wo fídíò yẹn mo máa ń gbọ́ láti jọ yìí ni mi ò lè wo ti tán lé gbogbo àwọn ìyá oníyàá ìyá mi kò ìjẹun bó ṣe ń sáré èèyàn kan wá rí fídíò yẹn á máa tọrọ àlàáfíà fún Tinubu. wọ́n ti tó sọ́kà sẹ́yìn àti lọ láìpẹ́ àṣọjà air force ní gbogbo ẹ̀ àwọn air force lọ́jọ́ gbogbo wọn bí tọ́ wà mélòó làwọn púpọ̀ yìí ìjẹ́tọ́ ìlú mi ló wá ń gbógun jà wá. Ọlọ́run arẹjọ dá o. ẹ jẹ́ ká dọ̀bù tí àwọn èèyàn sọ pé àwọn lè dìde fún wa àwọn èèyàn sọ pé àwọn lè dìde àwọn lè sáàpù kínní ẹ̀ẹ́dẹ̀ pa àwọn pípọ̀ ìtókè o ẹ tiẹ̀ máa bọ̀ ẹ wá hẹ́ẹ̀pù wa ẹ tún sọ pé kọ́ máa wá.
ẹbí wọn tiẹ̀ wá ṣe bá náà wọn ti wá tó wà Nàìjíríà àwọn olóyè àwọn ènìyàn tí wọ́n fẹ́ lọ. sẹ́ni tó bá wà àwọn Gani Adams lọ gan ọlọ́mọ yẹn kọ́ lọ fi ẹ̀mí àwọn ọmọlọ́mọ ṣòfò wo mí ẹ̀wọ̀ ọ̀gá sójà yẹn sẹ́wọ̀n kó lélẹ̀ ni báwo Nàìjíríà military sìn àwọn Boko Haram ló kún bẹ̀ Boko Haram ní 99%. Boko Haram tó àwọn sójà Nàìjíríà Boko Haram ló kún bẹ̀ wà á ti fix wọn síbẹ̀ ẹ bá rí ẹnìbọ̀ tí wọ́n sọ sójà gbọ̀gbọ̀ ní láti sá lọ́wọ́ ni ní láti sá ni because kò sí assurance pé sójà gidi ni wọ́n. Ọlọ́run kó gbà wá lọ́wọ́ ìjọba Nàìjíríà Ọlọ́run kó gbà wọ́n lọ́wọ́ wọn because àwọn náà lọ dìbò kiri ní ọmọ bòwèrè tó wáyé wọn wáyé ti àti 2027 wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn lọ ẹgbẹ́ sí ìwèrè ní tẹ̀wáyé ní wá ṣe. ẹ mọ̀ kan tó tún wá ń dùn mí ni pé ókè Buhari kó Boko Haram sínú ọmọ military kí ló dé tí bàbá ògbọ̀n wọn yọ wọ́n kí bàbá náà náwó nínú gbogbo kan tó ń ṣẹlẹ̀. àwọn olórí bàbá ìta náà olórí àná ń sọ dálẹ̀ ní gbogbo ṣẹ́bí kí wọ́n fi lé Goodluck kúrò nìyẹn nínú wọn ò káwọn pípò yẹn mọ́ ni ọ̀jọ́ wọn lè pàṣẹ fún wọn ti kọ́ ìbọn ní wọn lọ láti lọ fi dàrú lúwà yẹn ọ̀nà ìbọn yẹn gbà. gbogbo tó wà lọ́wọ́ Boko Haram gbogbo tó wà lọ́wọ́ sójà Nàìjíríà sójà ẹ̀ ṣe yí fìjìláńtì gan takapùlà lọ gbélé wọn lọ́wọ́ ẹ̀pàṣọ̀n tẹ́tọ́ yìí pọ́pàṣọ̀n ẹ̀ wòye bọ́ táwọn yẹn máa ti yìn jáde. Yorùbá ní wà tí Yorùbá wá kúrò lọ́dà ńkọ́ nǹkan púpọ̀ ìlú yẹn tí kò sí ẹ̀ tó lè fún ìlú yẹn tẹ̀mọ́lé ayé àtàyè gbàgbé ẹ̀. Bẹ́ẹ̀ kan bá sọ pé ìlú kan tún ṣe lọ́dà nǹkan fúnra wa ṣé ló dìgbà tí kìnìún bá wọ Èkó náà ń sáré kiri wọ́n tó mọ̀ pé wàhálà ti dì bá wọn. Ó ti wọ Èkó ìbọn kó wọn lé ni fèrè lọ́wọ́ tó ń dóde wọn kò tí wáìkì ni ó sì wà lẹ́kọ̀ọ́. Jẹ́ kó wọ ṣọ́ọ̀ṣì ẹgbẹ́ àbọ̀ pé ṣọ́ọ̀ṣì Èkó ló máa ń kú jù ẹgbẹ́ kó wọ ṣọ́ọ̀ṣì kan ẹ̀ mọ̀ pé àwọn èèyàn ṣe máa ń bínú ká ó ti wọ́n sì bínú pé kò ìyá fún un ṣùgbọ́n èèyàn yìí lọ bí sẹ́lẹ̀kọ̀ èèyàn yìí lọ bí sẹ́lẹ̀kọ̀ náà. Ọ̀sán máa sọ àwọn olórí burúkú kan náà máa jáde ẹ máa sọ pé irọ́ ọlọ́npa irọ́ wo lọ́npa. Ẹ wo lórí burúkú celebrity ta ni a ní Nàìjíríà ṣòye yìí ẹ wo kó jẹ́ kó rú ní kìnìún mẹ́tì ló máa represent wa náà olórí burúkú àwọn tí wọ́n ní jèrè. Látẹnujẹ ni gbogbo àwọn yẹn kò sí èèyàn kankan lára wọn àwọn yẹn ó dìgbà táwọn èèyàn bá yẹn fi òkú fọ́ wọn lórí kiri because àwọn yẹn ló máa ń lò láti wá kún àwọn èèyàn tó bá di election. Ẹ máa bẹ́tò lọ. gan ni ẹ jẹ́ kí a double tap please tap kó lọ fà kí n play fídíò tí wọ́n sẹ́ndì sí wa. Ìwọ tó bá wá síbí tó bá sọ̀rọ̀ kọ̀rọ̀ bàbá Gani Adams wọ́n wá síta ń sìn tí bàbá yẹn bá lọ rà bọ́n ní ìsìn wọ́n máa ní ó lọ rà bọ́njọ́ wọ́n á ní ó lọ rà bọ́njọ́ wọn ò ní lè sọ wípé àwọn Boko Haram tá a rí nínú ṣọ́ọ̀ṣì tẹnu wọ́n dẹ̀ bẹnu asín ìbọn ni wọ́n gbé dání wọnú ṣọ́ọ̀ṣì tí wọ́n dẹ̀ ń ṣe takotako nínú ìjọ wọ́n dẹ̀ ń gbé báàgì fídíò dẹ̀ ń rìkọ́dì wọn kámẹ́rà CCTV ó dẹ̀ mú wọn. wọ́n ní Bíbélì ìjọba ilẹ̀ Amẹ́ríkà la ọ̀nà mẹ́ta kalẹ̀ láti fi gbógun ti àwọn bandits ní orílẹ̀-èdè Nàìjíríà èwo ni ẹ rò wípé ó máa pè wá nínú mẹ́tẹ̀ẹ̀ta àwọn tí a pè ní agbẹnusọ fún àwa ọmọlẹ́yìn Kristi tí wọ́n jẹ́ bàbá lókè ẹ gbọ́ ṣé agbẹnusọ ni wọ́n ní tòótọ́ ẹ̀yin àyànfẹ́ wọ́n máa sọ wípé àwọn bandits yìí wọ́n ní ọmọ àwọn ni wọ́n ní Bíbélì fi àyè ronúpìwàdà kalẹ̀ ṣé nǹkan tí Bíbélì kọ́ wa nìyẹn ohun tó ń jáde lẹ́nu wọn nísìnyẹn o nínú fọ́nrán yìí a máa jọ gbọ́ winiwini ọ̀rọ̀ ẹ bá mi share ẹ bá mi pín ẹjẹ́ orin jìnnà gan gbogbo àwa àyànfẹ́ já pín ṣẹ́ni níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé nísìn ẹ gbọ́ ó ti wá di wípé ara ọ̀rọ̀ okùn ara ọ̀rọ̀ ẹdìyẹ gbogbo àwọn tó lérò wípé kò kan àwọn nígbà kan wọ́n mà ti ń sa eré nísìn ẹ̀rù tún wá ń bà wọ́n ẹ̀rù ń bà wọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń pariwo lórí ìṣekúpani yìí wọ́n ṣe bí ẹni pé kò kan àwọn rárá ẹ gbọ́ àwọn tí a fi ṣe bàbá nínú Olúwa tí wọ́n wà lókè àwọn tí wọ́n wà lókè ibùn àwọn ẹgbẹ́ àjọ ọmọlẹ́yìn Kristi gan CAN PFM tí wọ́n gbọ́dọ̀ jẹ́ agbẹnusọ fún onígbàgbọ́ ẹgbọ́n ṣe agbẹnusọ ni wọ́n kì í ṣe agbẹnusọ fún onígbàgbọ́ mọ́ wọ́n ti di agbẹnusọ sí àpò ẹgbẹ́ àti sí àpò ara wọn àwọn tí a tún fi ṣe bàbá nínú Olúwa tí wọ́n wà lókè tó yẹ kí wọ́n jà fún ara Kristi wípé ìṣekúpani yìí gbígbógun ti àwọn ọmọlẹ́yìn Kristi pípa àwọn ọmọlẹ́yìn Kristi nípakúpa yìí gbọ́dọ̀ dáwọ́ dúró kì í ṣe nǹkan tó dáa kò sí orílẹ̀-èdè tó ń ṣe eléyìí tí ìlọsíwájú tàbí ìtẹ̀síwájú wà bẹ́ẹ̀ kì í ṣe wọ́n joyè wípé kò kan àwọn bọ̀dì gbogbo àwọn tí wọ́n lérò pé kò kan àwọn lánàá ó ti kàn wọ́n lónìí ẹ̀rù wá ń bà wọ́n láti sọ̀rọ̀ wọn ò fẹ́ ṣe orílẹ̀-èdè Nàìjíríà
wọn ò dẹ̀ fẹ́ ṣẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà àwọn kan bẹ̀rù nítorí kí Amẹ́ríkà má bàa gbé sanction lé wọn tàbí withdraw visa wọn tàbí bá àwọn láti wọlé sí Amẹ́ríkà nílẹ̀ ẹ̀rú ṣe ń bá àwọn kan báyìí ẹ jẹ́ wá gbọ́. àwọn bàbá Adébóyè wọ́n sọ̀rọ̀ lánàá ẹ máa wá wo àwọn tó jẹ́ bàbá yìí o tí wọ́n wà lókè yìí o bàbá Adébóyè. Sneak in some deals up to 40% off this Amazon Black Friday week. Olúkọ̀yà gbogbo wọn dákẹ́ bí ẹni wípé kò kàn wọ́n ìṣekúpani yìí dẹ̀ ń kan àwọn ọmọ ọjọ́ wọn níbẹ̀ o ṣùgbọ́n ṣe ni wọ́n ṣe bí wípé kò kàn wọ́n ẹ gbọ́ nígbà tí ẹ sọ wípé ẹ ń kó àwọn àgùntàn lọ sí ìjọba Ọlọ́run tí wọ́n wá ń ṣekú pa àgùntàn lẹ́yìn yín tí ẹ dẹ̀ dákẹ́ irú olùṣọ́ àgùntàn wo ni ẹ̀yin jẹ́ irú olùṣọ́ àgùntàn wo lẹ wà ṣé bí Kristi ṣe darí àwọn àgùntàn nígbà tó ń wà láyé nìyẹn ṣé bí Bíbélì ṣe kọ́ wa láti darí àwọn àgùntàn nìyẹn now ẹ̀yin tí a nérò wípé ẹ gbọ́dọ̀ jẹ́ voice fún àwa Christian ẹ jẹ́ voice fún wa Ọlọ́run wá gbé Reverend Ezekiel dìde ìtìjú ló yẹ kí ó jẹ́ fún gbogbo ẹ̀yin pásítọ̀ tó wà lókè alábàjọ Bíbélì náà ti sọ ó ní a ó fi òpè dààmú ọlọ́gbọ́n àwọn ènìyàn mélòó níbo la ti gbọ́ orúkọ pásítọ̀ Ezekiel ẹ̀yin bàbá tí ẹ wà lókè ẹ rí wípé ẹ ti useless Gumi jáde ẹ̀yin ìjọba wa ẹ ò dẹ̀ rí nǹkan ṣe sí títí dì sí o Nnamdi Kanu wà nínú ìgbèkùn láti bí ọdún mélòó kan Sunday Igboho ẹlẹ́ lọ kú òǹlù ẹni ọ̀daràn ni àwọn ọmọ tí ò ṣẹ̀ àwọn ọmọ tí ò lẹ́bi yín lẹ̀ bímọ ogun lé ní ọdẹ ogun lé ní àwọn àmì yín lè jà àwọn ogun pẹ́pẹ́pẹ́ ṣùgbọ́n ogun bandit àwọn ogun Boko Haram wọn ò lè jà àwọn DSS lọ invade ilé Sunday Igboho àwọn ogun pẹ́pẹ́pẹ́ ojú tì mí fún yín náà Amẹ́ríkà wá sọ̀rọ̀ ẹ̀rù ń bara alẹ́ ẹ̀rù ń bara oko báyìí àwọn Amẹ́ríkà la ọ̀nà mẹ́ta kalẹ̀ láti fi wá bá wa ṣègbógun tì àwọn bandit àti Boko Haram nínú ọ̀nà mẹ́ta yẹn òun ni ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àmì Nàìjíríà láti bá àwọn ọ̀dàlúrú yìí jà ṣùgbọ́n ṣé yẹn máa ràn wá lọ́wọ́ ìdáhùn ẹ̀ ni wípé rárá no kò lè ràn wá lọ́wọ́ a ò nílò yẹn tí àwọn náà bá ní nǹkan ṣe onírúurú ẹgbẹ́ àwọn mùsùlùmí onírúurú àwọn ẹgbẹ́ mùsùlùmí ló bẹ̀rẹ̀ sí ní jáde sí tí wọ́n ń sọ̀rọ̀ mo ti ẹ̀ ń wo ìkan dìdìrín kan láìpẹ́ yìí ó lóun mùfìtì wò ó dàbí ẹni wípé wọ́n ti kó ọpọlọ ọ̀gbẹ́ni yẹn lọ because tí ọpọlọ yẹn bá sì pé dáadáa ó ní àwọn táwọn jẹ́ mùsùlùmí ni wọ́n ń pa jù pé wọn ò pa kìrìsìtẹ́nì kankan mo wá ń béèrè lọ́wọ́ ẹ nígbà tí wọ́n ń pa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn ó ní àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn ni wọ́n ń pa gbọ́ mi àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn tí wọ́n ń pa yìí ṣé kò sí ẹ̀jẹ̀ lọ́rùn wọn níbo ni fọ́nrán ibi tí ẹ ti pariwo síta wà wípé wọ́n ń pa àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ ò ṣe jáde ojú tì mí fún yín torí ohun tí Muhammed gbélé yín lọ́wọ́ nìyẹn ìṣekúpani tó gbélé yín lọ́wọ́ nìyẹn láti gbógun ti àwọn tí kò tẹ̀lé àlá kí ẹ gbógun ti wọ́n títí ẹ̀mí yóò fi bọ́ tí wọ́n bá kọ̀ láti jẹ́wọ́ láti gba Muhammed títí ẹ̀mí máa fi bọ́ lọ́wọ́ wọn ojú tì mí fún yín Gumi yẹn jáde ó ní àwọn ọmọ àwọn ní bandits níbo ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà wa ń lọ báyìí ojú tì mí fún ẹ̀yin olóṣèlú wa Gumi yan panda káàkiri títì bandits yan panda káàkiri títì báyìí Gumi sọ wípé kí Amẹ́ríkà wá bá wa gbógun tì wọ́n kán pa wọ́n kọ́ ni ọ̀nà àbáyọ bí kì í ṣe wípé káwọn jọ dúnàdúrà pẹ̀lú àwọn afẹ̀míṣòfò ẹ̀ tún wá gbọ́ Gumi ní tó yẹ kí Amẹ́ríkà sọ bẹ́ẹ̀ ṣe bí Bíbélì fi àyè ronúkúwàdà kalẹ̀ ṣe Bíbélì sọ wípé òun kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronúkúwàdà ó ti gbàgbé wípé Bíbélì tó sọ bẹ́ẹ̀ náà ló sọ wípé wọn kò gbọdọ̀ tàjẹ̀ ènìyàn sílẹ̀ ẹni tó bá fi dàpa ni nípa idà náà láti máa pa níbo ni Bíbélì níbo ni Gumi wà yóò ka Bíbélì yẹn fún àwọn bandits nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ burúkú yìí àwọn mùsùlùmí náà bẹ̀rẹ̀ sí ní dìde báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ ẹ̀ ti mọ̀ ẹni tí ọpọlọ ẹ̀ bá pé á ti yé e dáadáa á ti mọ̀ wípé àwọn mùsùlùmí ò kì í sọmọ àlàáfíà nǹkan tó bá jẹ́ wípé ọmọ àlàáfíà nìyí ẹ bá ti máa sọ̀rọ̀ lórí kíní yìí tipẹ́tipẹ́ nígbà tí ìrànlọ́wọ́ wá láti ibi tó gáàsì gbogbo yín bẹ̀rẹ̀ sí ní jáde wípé kíní kan wọn kì í ṣe mùsùlùmí wọn kì í ṣe mùsùlùmí àwọn bandit yẹn kì í ṣe mùsùlùmí wọn kẹfẹ́ máa borúkọ mùsùlùmí jẹ́ ni wọn kàn ń ṣàlàwà kùbárù tí wọ́n bá fẹ́ dú kíní tí wọ́n bá fẹ́ dú èèyàn ni wọn kì í ẹ̀sà bẹ̀rẹ̀ sí ní sọ onírúurú dìdìrì kan tún jáde mi ò fẹ́ dárúkọ ẹ̀ torí ọmọ yẹn ẹgbẹ́ kan ayé ló wà nínú kí n máa dárúkọ ẹ̀ ọmọ dàbí wípé mò ń fún ní kíní ni ẹ ti mọ ọmọ dìdìrín ọmọ Fúlàní dìdìrín kan báyìí tẹ́ bá ti rí tó lóun kóyàn lọ Mẹ́kà báyìí ẹ̀yin kan ti máa mọ̀ ìyẹn tún wá jáde ó lóun ń pe ìjọba Russia kí wọ́n wá gbèjà àwọn náà táwọn jẹ́ mùsùlùmí òun pe ìjọba Saudi òun pe ìjọba kíní kan òun pe ìjọba oh God ọ̀rọ̀ ọlọ́pọlọ kú pé dà ọ̀rọ̀ ọlọ́pọlọ kú pé dà ọ̀rọ̀ ọlọ́pọlọ kú pé dà àwọn ọba wọn nílẹ̀ Haúsá ọ̀pọ̀ wọn ló mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wò ó kí ìjọba Amẹ́ríkà lè dí àpòpọ̀ pẹ̀lú ìjọba pẹ̀lú àwọn àmì Nàìjíríà kí àmì ilẹ̀ Amẹ́ríkà lè dí àpòpọ̀ pẹ̀lú àwọn. wọ́n ń polówó lọ́wọ́ ni o kù díẹ̀ fídíò yẹn kù díẹ̀ ká gbọ́ tán. àgbẹ̀ pé wọ́n ti wá rí
torí àwọn àmì nàìjíríà yìí náà ló máa jẹ́ olùdènà wọn àwọn náà máa tàṣírí ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé ìyẹn ò lè ìyẹn kì í ṣe solution nínú ìlànà mẹ́ta tán láwọn ti là kalẹ̀ ìlànà tó dáa jù kí wọ́n bá fẹ́ ràn wá lọ́wọ́ òun ni pé kí wọ́n lọ dá ogun yẹn jà kí wọ́n bá wa wáìpù gbogbo àwọn afẹ̀mí ṣòfò ẹ̀dá àwọn fẹ̀mí kírísítẹ́nì ṣòfò ẹ̀dá àwọn fẹ̀mí mùsùlùmí ṣòfò àní gbogbo àwọn tó bá sẹ́ ti jẹ́ olùtàjẹ̀ sílẹ̀ ẹ bá wa wáìpù wọn dànù. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òwe tí wọ́n ń pa nígbà tẹ́ fẹ́ wọlé ni wípé ọmọ wa ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí ìdíbẹ̀ ọmọ ẹlòmíì ṣẹ́yìn gan lè sun àsùnwọ̀ra báyìí ṣẹ́ lè sun àsùnwọ̀ra báyìí Bíbélì wípé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí orúkọ rere dà báyìí ẹ lè sinmi kò síbi ìsinmi kan lásìkò ìjọba yẹn wo nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò ìjọba Buhari àrí tó ṣẹlẹ̀ lásìkò tí iná ṣe tó wo nǹkan tó ṣẹlẹ̀ ẹlẹ́yìn máa ṣe tẹ́ ẹ bá débẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa ṣe ara ni mẹ̀kúnnù báyìí ara ni wọ́n ebi ń pa àwọn èèyàn wọn ò lágbára láti jẹ àwọn èèyàn ń kú àwọn tẹ́bi ń pa kú àwọn yẹn wà ń bẹ̀ àwọn tí bandit ń pa àwọn yẹn wà ń bẹ̀ àwọn Fúlàní inú oko àti lọ ń joko lóko tó lọ ń jẹ nǹkan oníkan àwọn yẹn wà ń bẹ̀ alérò wípé tẹ́ ẹ bá débẹ̀ ẹ tí ẹ bá wa gbé ẹ́ńbàgò tí wọ́n gbé lé Sunday Igboho ẹ bá wa gbé kúrò síbẹ̀ náà ẹ̀yin náà ò rí nǹkan kan ṣe sí níbo là ń lọ ọjọ́ iwájú orílẹ̀-èdè yóò sú ẹ tí Yorùbá bá wà ń bẹ̀ tára dẹni tí ọmọ Yorùbá dẹni sọ́fà báyìí tí àwọn ará bíbá kúrò mẹ́ wọ́n máa sọ́fà jù bẹ́ẹ̀ lọ ẹ wá nǹkan ṣe sí ẹ jẹ́ bá mi ṣí àfọ́nà yẹn bá mi pín in dáadáa. It's not a magician. Ṣó lè wá sókè. Man, everything has started. Ìwọ tó sọ pé kì í ṣe magician ni ṣó lè wá sókè so àti gbé embargo kó lórí olóyè Sunday Igboho kì í ṣe magician náà nìyẹn náà kó tú Nnamdi Kanu sílẹ̀ kò í ṣe magician nìyẹn náà torí pé ẹ̀fẹ́ lójú ẹ ti mọ̀ pé tí Nnamdi Kanu bá kúrò ní Nàìjíríà tó bá tú sílẹ̀ ó máa sọ fún yín pé àwọn fẹ́ dá dúró náà níṣẹ́ torí pé ẹ̀fẹ́ kí wọ́n dá dúró lẹ̀ torí tú wọn sílẹ̀ ẹ̀dẹ̀ ń fi kú òjijì ẹ̀dẹ̀ fi ń pa àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń pa ọmọ Yíbò náà lẹ ṣe ń pa ọmọ Oòduà ìwọ tó sọ yí pé kì í ṣe magician yẹn mi ò nídàá ti dárúkọ ẹ o ṣùgbọ́n omi ara kan ló fi kọ́mẹ̀ntì o ẹja ara kan ló fi kọ́mẹ̀ntì o níbikíbi tó bá wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé kò síbi tó lè wà àfi kó má sí omi níbi tó wà tó ti kọ́mẹ̀ntì yẹn àfi kó má sí atẹ́gùn níbi tí o wà tó ti ń kọ́mẹ̀ntì yẹn ibikíbi tó lè wù kó wà orí ẹ máa gbàbọ̀dè táwọn ọmọ ẹ máa gbàbọ̀dè ní ojú ayé ẹ ní gbogbo ọmọ tó bá bí sílẹ̀ ayé àti fi ẹ́ sílẹ̀ lọ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà ikú jàtijàti kú oróde ní gbogbo ọmọ tó bá bí sáyé máa kú. ẹ ti mọ̀ pé tó ń bá tú olóyè sílẹ̀ ó sì máa dúró rí pé àwọn ń lọ náà ni tó ń bá tú Nnamdi Kanu sílẹ̀ Nnamdi Kanu náà máa sọ pé àwọn ń lọ náà ni ẹ fẹ́ kí wọ́n lọ ètò ààbò tó péye ẹ̀dẹ̀ fi bò wọ́n ǹjẹ́ tí ẹ bá tú wa sílẹ̀ tá a bá dá dúró tá a bá titi wa lọ tí Yíbò bá titi wọn lọ ìjẹ́ Yíbò máa sọ wípé wọ́n ń pa wọ́n ìjẹ́ Yíbò máa sọ pé wọ́n ń pa wọ́n mọ́ ìjẹ́ tó bá tú àwọn ọmọ Odùduwà sílẹ̀ pé ẹ dá dúró ìjẹ́ ọmọ sọ wípé wọ́n ń pa wọ́n mọ́ ìjẹ́ ọmọ dárúkọ anybody mọ́ ní Nàìjíríà kó wá wò bóyá Hausa bóyá Fúlàní máa wọlé wa àbí kò ní wọlé wa tá a bá dá dúró tí a bá dá dúró lẹ́ni ẹ wá wò bóyá Fúlàní ó tẹ̀ yẹ kẹ́lẹ́ ká dá dúró náà ẹ̀yin Yíbò ẹ dá dúró ẹ̀yin Yorùbá ẹ dá dúró àwa ló yẹ ká wá máa bẹ Nàìjíríà yìí pé a fẹ́ padà sọ́dọ̀ yín ọwọ́ ò ká wọn o a fẹ́ padà o bí ó yẹ kó ṣe rí nìyẹn ẹ ṣe kọ́kọ́ tú wa sílẹ̀ ní bọ́kálẹ́ dúró náà à ní pariwo yín mọ́ bí a máa nídìí ẹ̀pù yín o bóyá nídìí ẹ̀pù yín o a máa mọ̀ ẹni ẹ fẹ́ ṣe regional system kò sẹ́lẹ̀ tẹ́ ṣe ẹni ẹ fẹ́ ṣe kí lorúkọ ẹ kíkálukú restructuring kò sẹ́lẹ̀ tẹ́ ṣe ń bẹ̀ a ní the state police a ní the state soldier kò sẹ́lẹ̀ tẹ́ dáwọ́lé ń bẹ̀ ẹ fẹ́ ṣe kankan ẹ dẹ̀ fẹ́ máa ẹ kò fẹ́ kó wa pọ̀ kẹ́ máa fi orúkọ gbogbo wa kẹ́ máa fi jalè kẹ́ lẹ́ máa forúkọ gbogbo wa kẹ́ lẹ́ máa fi jáwó kẹ́ lẹ́ máa forúkọ gbogbo wa kẹ́ lẹ́ máa fi yáwó pé àtọ́rí pé Nàìjíríà ni wá kẹ́ lẹ́ máa forúkọ wa yáwó kẹ́ lẹ́ máa forúkọ wa jalè kẹ́ lẹ́ máa forúkọ wa máa gbowó ní ìlú òyìnbó ẹ ti mọ̀ pé tá bá dádúró wọn níyà yín lówó wá ní wọ́n ti divide tá bá divide ẹ ti mọ̀ pé wọn níyà yín lówó mọ́ that is why ẹ fẹ́ ká divide the divide nìyẹn security kò sí oúnjẹ kò sí ọ̀nà kò sí omi kò sí kí lẹ fẹ́ kéèyàn ṣe kí lẹ fẹ́ kéèyàn ṣe kò sómi kò síná kò sí títì kò sóúnjẹ wọ́n ní wọ́n fẹ́ lọ Yíbò náà fẹ́ lọ ẹ jẹ́ kí Yíbò má bá titi wọn lọ kọ́ lọ mójútó ara wọn ẹ jẹ́ kó ọmọ Odùduwà máa lọ ká lọ mójútó ra wa bóyá a máa ṣe security àbá ní ṣe security bóyá a tó láti dáàbò bora wa ẹ fi wá sílẹ̀ kẹ́ wò
ẹ fi ọmọ Odùduwà sílẹ̀ káwò bóyá a máa dáàbò bóra wa o àbí àdúró dáàbò bóra wa o bóyá a ní nǹkan tá a máa fi dáàbò bóra wa o àbí a ní nǹkan tá a máa fi dáàbò bóra wa bó jẹ́ tapoli ni a máa dà borí bó dẹ̀ jẹ́ ewé ni ewé ọ̀gẹ̀dẹ̀ a máa fi borí ẹ fi wá sílẹ̀ káwọn bá ti tiwa lọ kó jẹ́ ewé kòkò ní àmàjà borí ẹ tẹ̀ kọ́kọ́ fi wá sílẹ̀ káwọn bá ti tiwa lọ ná kẹwàá wò bóyá Fúlàní tó bá bí dà kó wá wọlé wa bandit tó bá bí yẹ ìdá kó wá wọlé wa tá a bá dá dúró ẹ jẹ́ kí kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ kó wa pọ̀ sójú kan ẹ̀ ń jalè ẹ forúkọ gbogbo wa ń jalè forúkọ gbogbo wa ń yáwó ẹ dẹ̀ tún rége wa lẹ́ ń re wá jẹ tàì lálàáfíà tàì níṣẹ́ ẹ dẹ̀ ń re wá jẹ ẹ kó wa pọ̀ bí kókó tẹ kó wa pọ̀ ẹ ń re wá jẹ láì níṣẹ́ lọ́wọ́ láì sówó lọ́wọ́ láì níná láì lómi láì ní títì láì répo lò ẹ dẹ̀ ń re wá jẹ torí pé ṣẹ́fẹ̀ máa re wá jẹ ẹ fẹ́ kákálukú dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ a dẹ̀ tún wá wà pọ̀ nìyẹn ìgbà tá tó wá wà pọ̀ náà no anything ẹ fẹ́ provide anything fún wa títí ń ṣàníbi kẹ́ ẹ mọ́gún tóbi tẹ́tí máa rí àwọn ẹ ti máa rí àwọn mẹ̀kúnnù jẹ tẹ́tí máa rí wá jẹ àwọn bádìtà máa pa àwọn èèyàn lódindi èèyàn máa rí wá jẹ ìwọ̀nba tọ́rọ́kọ̀bọ̀ tó wà lọ́wọ́ ẹ máa gbà á bádìtà máa wọlé máa pa yín wa ókè o ẹ̀yin tá à ń re jẹ o ẹ lọ ra àbọ̀n fúnra yín o ẹ lọ ra nǹkan ìjà o ẹni tó bá lè ra àkàrà nù yín ẹ lọ ra kò ṣe nǹkan kan ẹni tó bá lówó àti ra àkàrà ẹ lọ ra àkàrà ẹni tó bá lọ́rọ̀ àti ra dìtà ẹ lọ ra dìtà ẹni tó bá lọ́rọ̀ àti ra dùdú ẹ lọ ra dùdú tó bá ti wù kálukú lọ rà kẹfì dáàbò bóra yín àmọ́ àmà rẹ yín jẹ o a sì máa gbá yín o tẹ̀bí àlàáfíà èwo lẹ fẹ́ ṣe fún wa ń bẹ̀ ikú ń pa lọ́tún ikú pa lọ́sì ìdúró tẹ̀yìn dúró ní dúró kẹṣà máa jalè dídúró tẹ̀ dúró ní pé kẹṣà máa jalè kẹṣà máa jí nǹkan ìwọ tó bá wá síbí tó bá kọ̀kọ́ kúkọ gbogbo tá a bá sọ lórí ìkànnì ó ti dandan kó wọlé àṣẹ lọ gbogbo tá a bá sọ síṣẹ́ ó bá lo ABC kó fi ṣorúkọ àfi kó má jẹ́ pé omi ara ìdára ló kọ́ nìkan ló àfi kó má ṣe pé omi ara ìdára ló fi kọ́ lókù àdàbí kan ni o àdàbí tó bá pẹ́ kò sí kankan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà à ń gbádùn Fúlàní ò pa anybody nìkan lókù gbogbo tá a bá ti sọ sí ṣẹ̀dá gbogbo yín kẹ́ máa wẹ̀ nínú igbá àgbo à lẹ̀ mọ́ yín lára pẹ́kípẹ́kí báyìí ni bí kẹ̀lẹ̀bẹ̀ ṣe ń lẹ̀ mọ́ gunlé bó ṣe máa lẹ̀ mọ́ yín nìyẹn gbogbo tá a bá sọ sí ṣẹ̀dá àwọn ọmọ yín á bá àwọn ọmọ yín á bá ṣẹ̀dá àwọn ọmọ yín nílé. And so me, right now, I look at all the whole scenario. I sat down, I redigest it. I said, wow, this is a very clever move. But who is the person and who is the people giving these people access to all these things? A bow down on our greedy politicians. Tinubu have failed this country woefully. Tinubu and all his cronies in power, they have decided to give America this chess game to play. Because at the end of the day, no matter how we see it, it is what it is, and it's going to happen. That is just the truth. Now, let us be realistic. They are denying. You know, these Americans, they are very clever. Let us not shy away that them operative, then CIA, they are filled in like. Yes, ma. Okay, gbogbo wa ń gbọ́. Ẹ kúrò lẹ́ mà. Ẹ kúrò lẹ́ o. Ṣé rí gbogbo ohun tá à ń lé kiri yìí? Àwa gan náà ní iṣẹ́ tó yẹ ká ṣe tó pọ̀ gan. Because ọ̀pọ̀lọpọ̀ wa gan akọ máa ń sọ̀rọ̀ lórí social media ní láàárín agbègbè wa àwọn kọ̀ọ̀kan wà tó yẹ ká máa bá sòótọ́ tá kí n bá sòótọ́. Bọ́tà bá wá sórí social media gbogbo àwọn apariwo bẹ́ẹ̀ ni pé àwa la mọ gbogbo ẹ̀ tán. Ọ̀pọ̀lọpọ̀ nu wọn wà ládùúgbò tó pé nǹkan míì ṣẹlẹ̀ ládùúgbò wọn lè confront láti sọ pé ohun tó ṣe yóò bójú mu. Bẹ́ẹ̀ tá bá wá sórí bíbá yìí sí ẹnu wa máa mú bro. Bí kí ló ń ṣẹlẹ̀ kò tẹ́yìn lè sọ bí méjì mẹ́ta. Esma. Okay, incident kan ṣẹlẹ̀ ní àdúgbò mi ní 3 days ago. 3 days ago, incident kan ṣẹlẹ̀ ládùúgbò mi. Ẹ jẹ́ ká tẹ share button fídíò yìí ká pín. Please, ẹ jẹ́ ká tẹ share button. Gbogbo àwọn nǹkan tó yẹ ká jọ máa ẹ má bínú sà, mò ń bọ̀. Gbogbo mídíà ló yẹ kó máa pariwo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n ti fìṣẹ̀dá wọn ṣe pàṣípààrọ̀ wọn ọmọ tó ń ṣe. Ìkan míì ni wọ́n da ojú wọn sí. Ìkan míì ni wọ́n ṣe ojú wọn sí. Ìkan míì náà ni wọ́n máa ṣe. Ẹ lọ wo wọn lórí social media sí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí
àwọn yẹ̀yẹ́ bíríìtì tẹ̀ ń wo fídíò wọn tẹ̀ ń wo show of shame tó ń ṣe wọ́n ń pariwo family 1 row family 3 row family 4 row kẹ́ wá máa ra rose fún wọn kẹ́ máa ra láyọ̀ fún kẹ́ máa gift wọn tẹ́ bá débi tí àwọn èèyàn ibi táwọn ti ń sọ̀rọ̀ tá ti ń jà fún ìlú ẹ̀ ní kọ́mẹ́ǹtì ẹ̀ ní share ẹ̀ ní tag ẹ̀ ní send anything tí ò dẹ̀ yẹ kó rí báyìí tẹ́ ẹ̀ bá lè send kan ẹ̀ invite àwọn èèyàn wá kí wọ́n wá gbọ́ kí kálukú mọ tó máa ṣe everybody mọ tó máa mú ẹni tó máa sákò Nàìjíríà kó mọ tó máa gbà ẹ má jẹ́ kí wọ́n kúkú oró tí gbogbo wọn bá gbé báàgì wọn tó ń lọ sílùú onílùú kan fi Nàìjíríà lẹ̀ fún wọn kò ṣe nǹkan kan ẹ má jẹ́ kí wọ́n kúkú oró mọ́ gbogbo wa ń gbọ́ yín sáà ẹ má bínú. bí mo ṣe ń sọ gẹ́gẹ́ bí nǹkan tí mo ń sọ incident kan ṣẹlẹ̀ ní àdúgbò mi máa dárúkọ ẹ̀ because ohun tó ṣẹlẹ̀ ní sáìdì Àjàngbàdì Maxwell Street ní Maxwell Street baálé Àjàngbàdì kó àwọn ọmọ bọ́ sí àdúgbò láti wá bá ṣọ́ọ̀pù àwọn tó ń tajà jẹ́ ládùúgbò yẹn táwọn ọmọ yẹn dẹ̀ ṣàwọn èèyàn léṣe everybody léṣe àwọn láńlọ́ọ̀dù pọ̀ ń bẹ̀ àwọn tó súnmọ́ baálé pọ̀ ń bẹ̀ èmi náà jẹ́ nìkan tó pé mo ní ilé ń bẹ̀ nígbà tí mo rí pé kí nìyẹn ti fẹ́ di nǹkan mi mo wá jáde síta because èmi náà láwọn mo ti bí wọn mo láwọn ọmọ ọkùnrin bíi 6 tí mo bí tó já àwọn ọmọ mi mo kó wọn jáde pé mo láti kojú ìjà wọn kọ àwọn ọmọ baálé yẹn because àwọn bíbù yìí ọwọ́ wọn lẹ ti ń gbowó ọwọ́ wọn lẹ ti ń gba gbogbo nǹkan ẹ tún wá ń kọjá wá bá wọn tí ò yẹ kó bójú mu ẹ ń gbowó every week lọ́wọ́ wọn ẹ dẹ̀ tún gbowó yearly lọ́wọ́ wọn because sẹ́ni tó ń tajà bẹ́ẹ̀ tí ò kí ń fún baálé yẹn ní return ẹ wá kọjá wá bá tẹ́ ń ba gbogbo nǹkan wọn jẹ́ mo láti kó ìjà yẹn àwa bára wọn àwọn ìta èmi àtàwọn ọmọ mi ìgbà táwọn èèyàn wá rí pé mo ti bẹ̀rẹ̀ ìjà yẹn àwọn èèyàn míì tún wá dá sí ìjà yẹn káwá empower baálé Àjàngbàdì yẹn tí ọ̀rọ̀ yẹn wá fi lọ sí station ìgbà tọ́rọ̀ yẹn máa dé station luckily for us DPO Àjàngbàdì yẹn fẹ́ máa dá ẹjọ́ yẹn ní bákan but sister mi tó mọ èèyàn ní Alágbọ̀n ló wá pè yẹn àwọn Alágbọ̀n ní láti wá múùfù wá ní àná sọ fún ayọjọ tó fún àwọn baálẹ̀ pé wọn ò gbọ́dọ̀ wá sí àdúgbò yẹn láti wá ṣe anything mọ́ this is mo fi sọ kí ni pé most of us are seeing these things tabari òótọ́ ẹ jẹ́ ká kó òótọ́ tabari ẹ̀rí irọ́ ẹ jẹ́ ká kó bí èèyàn sọ̀rọ̀ akú bó so òótọ́ akú but apọ̀ tó pé irọ́ la prefer láti máa tẹ̀lé ju òótọ́ yìí lọ irọ́ òun dẹ̀ ló ń ba gbogbo Nàìjíríà jẹ́ òun tá máa jẹ́ nsìsì tó máa tọ́ ra máa lé kiri àní léyìí tá máa jẹ forever because ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé sí ẹni tó ti 140 140 tó 150 150 kò sí orí ọ̀fẹ́ mi pé a tún lè gbé 50 years to add to it so kí ló wá lè fún wa láti sọ̀tọ̀ kí ló wá lè fún wa láti jà fún kọ́tọ́ ẹ̀ka jà fún tí gbogbo wa bá dúró sójú kan náà àwọn people yóò lè empower wa but it is fear of death and we will all die one day a máa kú lọ́jọ́ kan náà just because ọ̀pọ̀lọpọ̀ wa àti gba àbọ̀dè òun ni ò jẹ́ kárí bi lọ àti gba àbọ̀dè òun ni ò jẹ́ kárí bi lọ mi ò mọ nǹkan tí mo fẹ́ sọ jọ̀bọ̀ tèmi ń believe pé if we come out in unity tá a dúró sójú kan pé kí ni ìyá àfẹ́ tí a dẹ̀ padà a máa get result náà bẹ̀tí gbà téèyàn 10 bá fẹ́ téèyàn 100 dẹ̀ takú 10 yẹn báwo la ṣe fẹ́ rí bi lọ báwo la ṣe fẹ́ rí bi lọ wọ́n máa bá sórí social media ṣe máa pariwo wọ́n máa ṣe kíní wọ́n máa ṣe gbogbo ẹ̀ sí at the end of it but there are some issues in your area you have to solve and you have not solved them but you are coming here to talk solve the ones you can solve let's leave the remaining one ìgbà tá a ti tún tiwa ṣe Nàìjíríà la fẹ́ tún ṣe ni ẹlòmíì koríko wà ní àdúgbò tó ń gbé àti gbé àdá lọ rógan ìṣòro ní fún so let's stop pretending on social media let's face reality on real life yóò ní mọ̀ sí mo fẹ́ sọ mà. ọ̀rọ̀ tí ẹ sọ mi ò mọ àdúgbò yín ó wà òkè náà bọ́ ti ẹ ní ìdàtí sọ wípé kí wọ́n kọ́ mójútó àdúgbò lórí kì í ṣe gbogbo àdúgbò ni ó rí bí àdúgbò yín ṣe rí. ẹnu mi ò sọ pé àdúgbò mi mo ní pé àwọn incident kan ṣẹlẹ̀ ládùúgbò mi ni mo sọ mi ò sọ gbogbo àdúgbò. ẹ náà ni mo fẹ́ sọ yìí ó ń ṣe gbogbo àdúgbò ní incident tí ń ṣẹlẹ̀ àdúgbò mi wà tí wọ́n ní ọlọ́dẹ àdúgbò mi wà tí wọ́n ní òfin tó máa dè wọ́n tó máa tú so àdúgbò strong ju fún wọn lọ number 1. yes bẹ́ẹ̀ ni. so number 2 òun náà ní pé àwọn tí wọ́n ń wá sí orí ìkànnì kìí ṣe àwọn tó ń tọrọ bára o tó ń tọrọ jẹ ò fáìn bára o àwọn yẹ̀yẹ́ bìrìtì family 1 row family 3 row family face cap tó ń tọrọ jẹ lórí social media àwọn yẹn kọ́ o àwọn tí wọ́n ń jà fún ìran wọn tí wọ́n ń pariwo
ó wà òkè ká máa pariwo níbi wọ́n ní ara ìjà òun ni eyín wà bẹ́ẹ̀ ni ara ìjà òun lè yín wà o bá a ṣe ń pariwo lórí social media wọ́n ń gbọ́ wọ́n dẹ̀ mú un lò èyí tó fẹ́ mú lò bẹ́ẹ̀ wọ́n mú lò èyí tó ọ̀dẹ̀ fẹ́ mú lò náà wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé àwọn wọ́n gbọ́ sára so kìí ṣe kíkà àwọn nìkan là ń bá wí àti àwọn ìyá mi àti àwọn ẹlòmíì tí wọ́n gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ nígboro torí pé gbogbo ohun tá à ń sọ ní orí ìkànnì yìí kò sí social media kò sí gbogbo àwọn rédíò tó wà ní Nàìjíríà tí wọ́n lè sọ o. wọn ò lè sọ mọ́ o. wọn ò lè sọ wọn ni wọn máa lè sọ bí wọn rè wọn bí wọn rè. ìkan tó yí orí ìkànnì fi wà very very important nìyẹn tó yẹ yín a máa sọ jáde kìí ṣe kàn ní ẹ a máa gba license lọ́wọ́ ẹ a máa gba kinní kan lọ́wọ́ ẹ a máa gba kinní kan lọ́wọ́ ẹ kò ó ṣe é so ìkànnì tó ti tó fẹ́ pé èèyàn méjì nìkan ṣẹlẹ̀ sí nímúrò èèyàn mẹ́ta wà dé nímúrò èèyàn kan wá èèyàn méjì ni o tí kò bá sì ṣẹlẹ̀ a máa sọ pé kò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ a máa sọ pé kò ṣẹlẹ̀ a kì í gbé fake news a kì í gbèrò yẹn lẹ́yìn ní tó bá ti ṣẹlẹ̀ a kì í fẹ́ kí etí ará ìlú kó di sí irú kànnì yìí nìsín a wà lórí YouTube a wà lórí Facebook a wà lórí Twitter tí gbogbo àgbáyé ń gbọ́ wa kètèkètè ń bẹ̀ tó bó ṣe rí nìyẹn so agbóhùnsáfẹ́fẹ́ ni wá not ordinary TikTok talk not ordinary TikTok champion so bàbá ayàtọ̀ síra wa gédégédégédé so ìkànnì TV ní so kì í ṣe TikTok kì í ṣe akọ̀wá bí akọ̀ ń sọ̀rọ̀ no a wà lórí TV station bẹ́ẹ̀ ni sà a connect mọ́ TikTok ni a wà lórí YouTube a wà lórí ẹ máa rí àwọn TV yẹn náà wọ́n máa connect mọ́ TikTok tí wọ́n máa gbọ́ tó ń sọ ń bẹ̀ so bó ṣe rí nìyẹn gbogbo àgbáyé ló ń gbọ́ wa kétékété so a dẹ̀ ní ìdí ẹ̀ nítorí pé àwọn tó wà ní Nàìjíríà wọn ò ní àǹfààní àti sọ tá à ń sọ yìí o wọ́n ti gbohùn lẹ́nu wọn àwọn alágbára Nàìjíríà ti gbohùn lẹ́nu wọn wọn ò jẹ́ kó ní àǹfààní láti sọ̀rọ̀ mọ́ wọn ò jẹ́ kó ní àǹfààní láti sòdodo mọ́ àwọn ni wọ́n ti gbòdodo ẹnu wọn wọ́n ti gbẹ́rán lé wọn lọ́wọ́ àwọn Nàìjíríà wọ́n ti pa kádàrá wọn dà wọ́n tẹ́ ẹ máa rí ayé gbọ́n àwọn ìyá wa wọ́n bá rówó jẹun wọ́n rówó ra bátìrì sí rédíò bẹ́ẹ̀ni àmọ́ bẹ́ẹ̀ gbé sétí ní ìsìn gbọ́kùgbọ́ lẹ́mọ̀ gbọ́ kò sí kan tó fẹ́ sọ rubbish ló máa sọ bẹ́ẹ̀ gbé sétí ní ìsìn kò sí tẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ́yìn kẹ́kọ̀ọ́ máa gbọ́ kàkàkàkà kọ́ máa rẹ́rìn wọ́n ti ẹ̀ ní àwọn kìíní níbi táwọn èèyàn ti ń sunkún rédíò mọ̀ rẹ́rìn bẹ́ẹ̀ ni o níbi táwọn èèyàn ti ń ṣọ̀fọ̀ àwọn rédíò tẹ́ ń gbọ́ ńgbà kan ní Nàìjíríà ẹ̀rín náà wọ́n mọ̀ fi ṣe ẹ̀fẹ̀ gbogbo newspaper ń sì gan ẹ lè rí kankan kà lórí newspaper gan báyìí. ẹ lè rí kankan kà news ò gbọdọ̀ gbé kankan wọ́n ti sọ fún wọn any news tán bá pè èèyàn mẹ́wàá wà ní èèyàn kan wò fún ẹ̀yìn ẹ̀ kúrò tán bá ti pa 20 yọ ìzírò ẹ̀yìn ẹ̀ kúrò sọ pé méjì tán bá pè èèyàn 50 sọ pé èèyàn márùn-ún ò gbọdọ̀ declare ò gbọdọ̀ mú òfin sí òfin wọn nìyẹn hello ìyẹn nìkan tún kọ́ o gbogbo wọn ni wọ́n ń gba sálárì o gbogbo wọn ni wọ́n ń gba sálárì every month o owó pé níta ní ẹ máa ṣẹlẹ̀ ń ṣe owó pé nǹkan tá a ní kẹ́ máa gbé náà lè gbé ẹ̀ kọjá àyè yín wọ́n ti mú wọn so bẹ́ẹ̀ roríso wọ́n ti máa yé wọn sí gbà wọ́n ti máa yé wọn so bẹ́ẹ̀ roríso tó wọ́n dẹ̀ sanwó fún wọn ìjọba tó sanwó fún wọn yàtọ̀ sí owó títí wọn yàtọ̀ sí aládàáni tí wọn lọ́tọ̀ bó ṣe rí nìyẹn yàtọ̀ síra wa gédégédé o à ń gbọ́ yín. kò sí wàhálà mo ti gbọ́ nǹkan tẹ́ sọ mà. ẹ ṣeun bàbá MC. ẹ káàsán o. ẹ káàbọ̀ gbogbo wa gbọ́ yín sà. ẹ káàtàárọ̀. àtàárọ̀ ni. ẹ sì kú kó má bàjẹ́ ọlọ́run ìjọ bàjẹ́ fáwa. àṣẹ. ẹ wo ọ̀rọ̀ Nàìjíríà náà la sọ lánàá mo ti rìn káàkiri orí online mo bá rá nìkan náà tó náà ṣekùn bàǹtù báyìí mo tiẹ̀ ti gbàgbé ọkọ rẹ̀ tó ṣekùn bàǹtù báyìí tó ṣe tí wọ́n fi àṣìá sí ẹ̀yìn kínní wọ́n ní àwọn Tinubu ń ṣiṣẹ́ bàbá Tinubu ó ń ṣiṣẹ́ ó ń ṣèkan pé iṣẹ́ tó ti ṣẹlẹ̀ pé iṣẹ́ kan náà pé látijọ́ yìí pé àwọn tẹ́rọ́rìsì pé wọ́n ti háàdì mọ́ àjẹ́ olórí rí nílẹ̀ Yorùbá pé àwọn ẹlẹ́ẹ̀kejì àbí tí ó kọ́kọ́ jọ lórí pé díẹ̀díẹ̀ náà ni ó mọ̀ ṣe pé àárín ara wọn tó ti míìsì lójó yọ àwọn olórí ọlọ́pàá tó ti yọ kó ó ti fi àwọn Yorùbá gun ọlọ́jẹ̀ ronú o èmi ò tiẹ̀ wọlé tẹ̀mí mo ti rí pọ́rọ̀ tí wọ́n sọ òtí ẹ̀bẹ́ mi lẹ́jẹ̀ mu because tó bá jẹ́ àràn wọn àwọn fámìlì wọn kan ni wọ́n ti gbé tí wọ́n ti gbẹ́ lórí tí wọ́n ti ṣe bìsí mi láì ra mọ́ni rọ yìí tí wọ́n ti sọ̀bẹ sí lọ́rùn chọ̀kọ̀ yóò mọ̀ bí ṣe lọ. àbí òye mọ́lẹ̀ ẹni tí ò bá kàn tí bá ń jẹun wẹ́rẹ́wẹ́
kò lè mọ̀ páyé nǹkan bọ̀ ẹni táyé bá sàǹdì ni ó mọ̀ páyé ayé ń bẹ lọ́rọ̀ wọn ṣe rí nu ẹlẹ́ni tí mo ẹ̀hún téèyàn tó dojú ẹ̀hún àlejò téèyàn ti torí rẹ̀ gbé ẹ̀hún apẹ àmàlà kaná bọ́ọ̀ ló ṣe lè ní sámọ́là dúdú lọ fẹ́ rò nàbí funfun. ilé ayé yìí ẹ wo káfíńnù ká máa dákẹ́ lọ́rọ̀ wọn ní àwọn olórí wa yẹn nísìnyí ẹ mọ̀ lẹ́yìn yáwó àwọn ìlú Burkina Mali Chadi àwọn náà wà nílẹ̀ mọ́ ń yáwó ẹ̀yin sì lẹ lọ́rọ̀ ajé pẹ́yìn lẹ lówó jù láfíríkà ẹ̀yin náà tó ń jẹ gbèsè àwọn ìlú tí ò tó tó yín náà tó ń jẹ gbèsè sì ṣe tálíkà kan náà kọ́ gbogbo wa ni sọ́wọ́ wa ń bẹ báwọn. ọlọ́àbí ẹlẹ́jẹ́ wọn máa ṣèjọba bó ṣe wọ̀ ọ́ nítorí tó ń fa láàrin ara wọn níṣẹ́ ni pé lẹ́nu ni mo rí lé àtijọ́ tasánà àbánà sí ni tọ́ni wọn lọ ti ilé mítìnì ọ̀lù àwọn PDP àbí nǹkan kan wọn lọ ti pa èyí àárín ara wọn tiẹ̀ ni wọ́n ti ẹ̀wúra wọn pa tí wọ́n bàbá wọn pa tọ́ni wọ́n ti pamọ́ lọ kó irin sí àwọn kan jálẹ̀kùn òní ní ìsìn má ti lọ kó irin sí irin àwọn bábu wáyà ìní má lọ kó sí gbogbo iwájú rẹ̀. iwájú bo. ibi ilé tí àwọn olóṣèlú PDP ní Àbújá. wọ́n ṣe àwọn ọkọ̀ orin síbẹ̀ bí báwo. wọ́n lọ kó kíní irin bábu wáyà téèyàn máa ń kó sórí ibi fẹ́ǹsì ilé yẹn ìní má lọ kó síwájú rẹ̀ gègèrè pé anybody ò ní wọlé. èyí tó lọ bá sọ́jà àfà tó lóun ó na sọ́jà nítorí ilẹ̀ òun náà ló tún fa wàhálà àbẹ̀wò. lọ́dọ̀ kọ́ bá wáyà síwájú kìnní l'Àbújá náà níbi tí pírẹ́sidẹ́ntì wà. l'Àbújá níbi tí pírẹ́sidẹ́ntì wà náà nìyẹn títí ń ṣẹlẹ̀ o. ẹ lọ wò ẹ bá ní sọ́kàn fún ẹ lọ fi wò ó. ibi àwọn PDP wọn lọ kó sí. kìí ṣe APC o kìí ṣe APC àti PDP o PDP àti PDP náà ni kí ló kọ rẹ̀ èyí tó fẹ́ bá wọn gbọ́ ọ̀rọ̀ lẹ̀ wọn lọ́lọ́ kó bẹ ó ní wọn ní sọ́dún fún mi báwọn kan ló mọ̀ ṣe mítìnì. Wike náà ni Wike blood ẹni tó yẹ kó yẹ kí mo ti lò rẹ̀ sí blood ẹ kó fi gba pààrọ̀ kan inú Nàìjíríà ẹ sọ́ọ̀tì sọ̀rọ̀ pé. ó ní kò sẹ́yìn kó tó máa wá ṣe mítìnì nínú bíbá yìí. àti ẹ̀mọ̀jáde ṣebí inú PDP náà ni gbogbo àwọn sọ́jà àmọ́ kó síwájú bẹ̀ ẹ lọ wò wọ́n jábẹ́ wọlé ń jẹ ìta táwọn èèyàn já wọlé òní ní ìsinmi ti lọ kó wáyà síwájú bẹ̀ pé kò sẹ́ tí ó ṣe mítìn sẹ́ 2026 ti ń bọ̀ wọ́n ti ń dàjọba rúnù. àwọn kan ní ẹ̀sìn rẹ̀ aládùúgbò jáde pé ẹ̀ ní president ní Nàìjíríà ẹ wulẹ̀ jẹ́ kí kálukú ra máa bá ti tiẹ̀ lọ 14 years amalgamation ti expire amalgamation ó ti expire láti 2014 ẹ jẹ́ kí kálukú máa bá ti tiẹ̀ lọ kí kálukú lọ máa mójútó ara ẹ̀ jáwọ́ lápọ̀n tí ó yọ àní ẹ lọ bọ́ ní kàkàná Tinubu ò gbẹ̀yìn ọmọ tí ẹbí kò gbẹ̀yìn o Tinubu tí ẹbí kò gbẹ̀yìn o ṣe ti rójú ayé nìta o ẹ jẹ́ kọ́ ọmọ ní o gbé lẹ́rìn ẹ jẹ́ kọ́ ọmọ ní kó o gbọ́n o ẹ jẹ́ kọ́ ọpọlọ yín ó pé ẹ jẹ́ kọ́ ọpọlọ yín kó o pé o ẹ jẹ́ kọ́ ọpọlọ yín ó pé kò gbẹ̀yìn Tinubu tí ẹbí kò gbẹ̀yìn o ẹ jẹ́ kí kálukú kó lọ lé rẹ̀ ẹ jẹ́ kọ́ ọpọlọ yín ó pé à ń gbọ́ yín. àwọn tí ẹbí kò gbẹ̀yìn o ẹ jẹ́ kí kálukú kó kọrí sílẹ̀. gbogbo bọ́dà yòókù bọ́dà Togo Benin tó bá débẹ̀ báyìí tó bá ti nàwó rẹ̀ sí ẹ báyìí mo ní ọkọjá ni lẹ́yìn kó o san 1000 sefa àbí 2000 sefa tó o bá dé bọ́dà Nàìjíríà mo kù ẹ̀mí ẹ̀ pọ̀ níbi bọ́dà Nàìjíríà lédè tí ọmọ Nàìjíríà bá ti fẹ́ wọnú Nàìjíríà mo ti rí ibi tí immigrating ti Nàìjíríà ti ń béèrè wípé ó rí ìtàlẹ́ ẹ̀kẹ́ èèyàn báyìí sì tún bí léèrè pé sọmọ Nàìjíríà ni wọ́n ó rí ìtàlẹ́ ẹ̀kẹ́ rẹ̀ tí ń sọ Yorùbá ìsìn bí léèrè sọmọ Nàìjíríà lọ títí wá ní sí èdè tó ń sọ lẹ́nu èdè lúwo ni. dágódágé ẹni tó bẹ̀ lọ́wọ́ ọmọ Fúlàní ẹni tó bẹ̀ lọ́wọ́ yẹn torí ìlà tó tún bí ènìyàn jẹ́ pọ̀ ọmọ Fúlàní lòun gangan. Nàìjíríà ọmọ Fúlàní ni. ní àwọn èèyàn bẹ mọ́ kú ònú Nàìjíríà mo sì gbé ìwà Nàìjíríà mo gbé kalẹ̀ bọ́dà
ẹ fẹ́ wọnú nàìjíríà padà báyìí ẹ sì gbé wà nàìjíríà tó gbé wọ. gbé wọn padà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe nílùú kò sẹ́ni tán bí díẹ̀ kó máa wù pálapàla tó ń ṣe ní nàìjíríà kó máa wù nílò òyìnbó. ilé ìlú sí ọmọ nàìjíríà ò wá dá ni ọmọ nàìjíríà ti ń jáde tí ń wùwà dáadáa sí mi ò wá nílò wùwà kò nílò tẹ̀lé òfin kó wà nínú. tap kó lọ fà bàbá mi mọ̀ ń gbọ́ yín. ọmọ nàìjíríà ó tẹ̀lé òfin náà kò sẹ́ni tí ò fẹ́ tẹ̀lé òfin bọ̀ àwọn tí wọ́n ṣe òfin gan náà gan tẹ́ di òfin gan mú gan sáwọn gan wúwo òfin gan. wọn wo mama yusa mama wa yusa ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ ní mà. ẹ wo Libya ọdún kèló ní tí Libya ò ti lọ lórí ẹ wo ọdún kèló ní ti lo ko 20 years báyìí. tí wọn ní president bẹ́ẹ̀. mo ní president bí mo ṣe wá ní president iná wọn ò ṣẹ́jú rí. wọ́n lè gbégbé ayé wọn àbí wọn gbégbé ayé wọn. wọ́n gbégbé ayé wọn. bó ṣe wù mí náà nìyẹn kí nàìjíríà ṣe rí àfẹ́ president gan mọ́ kó bá council president for now until further notice kó bá wa gbégbé president. iná wọn ò ṣẹ́jú rí iná ọ̀fẹ́ máa ń lò Libya o ẹ tó bá mọ Libya kó béèrè dáadáa o mo ò sanwó náà iná ọ̀fẹ́ ni o omi ọ̀fẹ́ ni o school wọn ọ̀fẹ́ ni o ìwòsàn ọ̀fẹ́ ni o tó bá ti jọmọ ìlú o ẹ̀yin náà wá wò ìlú tí ò lọ lórí nù o tó bá wá ìgbà mẹ́wàá lọ tó bá yẹ pé Gaddafi sì wà láyé dìsì sí ò bá ti kò ní ti jù bá lọ. àwọn ọmọ ìlú yẹn náà lọ́pàá wò fẹ́ leader àwọn ò fẹ́ president kankan lórí àwọn. wọ́n ní kọ́mọ rẹ̀ ó wá ọmọ Gaddafi lòun ò ṣe. kò wá ìròjì. ẹ̀yin náà wá wò ìlú wa nísìn ọmọ gẹ́tì sọ ọmọ tí sọ pé ó fẹ́ ṣe gómìnà bàbá dẹ̀ ṣe president ó fẹ́ máa ṣe gómìnà just imagine. kí wọ́n wá kí owó tẹ̀ ti ní tẹ̀ ti kó tẹ̀ ti rẹ́ kí lẹ fẹ́ lọ sí náà. ó tún ní tíṣe ti fẹ́ mú ọ̀fà yín tó lè fẹ́ pé ẹ kò tèmi gómìnà kí ni ṣọ́nù tíṣe ìfẹ́ ọ̀fà yín lójú yín kí ni bàbá rẹ̀ ọ̀fà yín kí ni bàbá rẹ̀ ọ̀fà yín débi ọmọ. Tọ́mọ lẹ fẹ́ jèrè. Yorùbá ni kò sẹ́ni tí ò lẹ́kì Tinubu Yorùbá ni. Bọ́ ìjọba rẹ̀ ò pé wa. Ìjọba rẹ̀ ò pé yẹn. Kò sún tó kan èmi pẹ̀lú Yorùbá pé Yorùbá lẹ́yìn nìkan ẹ̀mí èèyàn àti ìfọ̀kànbalẹ̀ ló ṣe pàtàkì fẹ́mi kò sún tó kàn mí pẹ̀lú Yorùbá. Wèrè bá wà bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa ó kàn mí tí wèrè bá wà bẹ́ẹ̀. Èmi ò sọ̀rọ̀ pé èèyàn wà present Yorùbá ni a mọ̀ pé Yorùbá ni ìran wa ni. Èmi kò sún tó kàn mí èmi ò dájú o ìran mi kọ́ ìran tèmi ni mo sọ o. tó o bá ti ṣe dáadáa sọ̀kalẹ̀ náà. kún yẹn lárí bọ̀bọ̀ ìbọn kàbá ẹ lárí ẹ̀mọ́lẹ̀ já òfò ló sọ àfẹ́ gbọ́ ọkọ̀ tó jọmọ́ APC lọ́wọ́ yìí o ẹ má gbé pé ara ń kọ́ wa o ṣé ẹ rí ìrùn láyé ẹ má lọ gbé pé. ẹ má ṣe pé fún ara wa ni ẹ má ṣe pé fún wọn. ẹ jùlọ lọ ẹ má sọ̀rọ̀ APC ẹjọ ẹ má bínú ẹ má sọ̀rọ̀ APC ẹjọ ẹ má sọ̀rọ̀ ẹ má bínú. ìdìbò fún ẹrí kẹ́ ẹ má tiẹ̀ jọ ìdìbò fún ẹrí. kò ní bàjẹ́ fún yẹn ẹ má bínú kò ní bàjẹ́ fún yín mo gbé fún yẹn má bínú ara kọ mi bọ̀ bó jábọ̀ burúkú. àwọn tó ń lọ àtàkì lánàá nínú ṣọ́ọ̀ṣì. àwọn APC ti sọ pé AI generated ní fídíò yẹn sẹ́ ọ ti sọ pé AI nínú online báyìí. fídíò àná yẹn ọ ti sọ pé AI ní sẹ́ àwọn APC ti sọ bẹ́ẹ̀ báyìí. ó dàgbé yẹn rí. bàbá tó wá sọ pé ẹ̀yin ní sábà ti dé anyway ẹ má padà máa bá wọn repeat ẹ please sir. orí Twitter mo ti ń bọ̀ orí Twitter mo ti ó dàgbé yẹn mọ̀. ẹjọ́ lóbìnrin ni wọ́n máa. ẹ wò ẹni tá a bá mú. ṣebí pásítọ̀ ló wá bí lánàá tí ń sọ̀sọ̀kúsọ ẹni tó yẹ kí mo ju bọ́ọ̀mù sínú ilé rẹ̀ kó mọ̀ bí Nàìjíríà ṣe. F1 444 F1. nǹkan tọ́rọ̀ Nàìjíríà fi fún everybody ni pé kò kàn mí ilé neighbor mi ń jó kò kàn mí tí ilé neighbor mi gbaná tó da ilé mi ní ìlú máa jó. kí lẹ sọ. ẹ ti wo fídíò mi tí Gani Adams ti sọ̀rọ̀. mo ò tí ì rí ẹwù ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ wo mi ò tí ì wo fídíò Gani Adams but ẹ jẹ́ kí n judge Gani Adams. ṣé ọ ti pààyàn 15 ilẹ̀ Yorùbá kí Sunday Igboho tó bọ́ta ni. ọ ti pa 100 ọ ti pa mélòó nílẹ̀ Yorùbá ní gbọ̀ngàn kí Sunday Igboho tó bọ́ta kó tó ní ẹyẹ ẹwà ẹ ti ń boko àwọn tiwa jẹ́ ẹ ti ń ba kinní kan jẹ́
ẹ má bínú èmi ò rídìí mọ nǹkan tó ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò torí pé inú ìwé ìtàn láti kàrí Ọ̀nà Kakanfò ló bá wà mọ́ 40 years upward a lè má mú Ààrẹ Ọ̀nà Kakanfò ó dàbẹ̀ pé ẹ má jẹ́ ó dàbẹ̀ pé ẹ fẹ́ ká máa ṣépè fáwọn bàbá lápò àwọn bàbá wa tẹ́ kọ́ tó because nísìn ẹ má bínú queen iṣẹ́ wò kí ẹ má bínú queen ẹ má bínú queen irú èyí túnjú àwa kan lọ báyìí torí àwa ìkànnì ẹ má bínú ẹ sọ nú mi age by age nílé ayé àwọn kan tó ju àwa lọ ní ọjọ́ tí ilẹ̀ Yorùbá ti dé láti 1999 táwa kan ti bẹ̀rẹ̀ sí ní gbọ́njú nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ wo ló ń dun. nẹ́tíwọ́ọ̀kì yín ò ṣe ẹ jẹ́ kí nẹ́tíwọ́ọ̀kì yín tọ̀nà rẹ́dì ẹ jọ ẹ jẹ́ ká fọ WhatsApp please ẹ jẹ́ kí n sáré. mo change network. Gani Adams tó pariwo gan. ẹ má bínú ọ̀rọ̀ wo ló ti ṣẹlẹ̀ rí nínú wa láàrin wa tí Gani Adams ti gbèjà wa rí lẹ́yìn ẹnu kọ́nà jókòó pẹ̀lú àwọn politician kọ́nà jókòó pẹ̀lú àwọn bàbá lúgbó bàbá yẹn kọ́ máa lọ ń jókòó pẹ̀lú àwọn ọkọ̀ máa lọ ń fẹnu ẹnu sọ ni tí president ò bá ní ká ṣe à lè ṣe ẹ wá Donald Trump sọ ọ̀rọ̀ kan láìpẹ́ yìí ó ní pé you can't be always politically correct tó bá ti ń dúró pé you want to always be politically correct tó bá fẹ́ máa tẹ̀lé lọ ìlú ẹ máa dáwọ́rọ́ lójú ẹ ìlú ẹ ó máa di aworo lójú ẹ tó bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé lọ ẹ̀wò tá a fẹ́ tún Nàìjíríà ìlànà yìí ṣe a máa padà bírèkì lọ a máa padà múra wa sọ́wọ́ gidi ni o gbogbo àwọn bàbá yìí ẹwà ó ti fẹ́ẹ̀lì wa o ó ti fẹ́ ẹwà àwọn kan wà tí ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò máa jọ lójú which is àwọn 50 years upward kọ́ máa bá wa sọ o kọ́ máa bá wa èjì kan sọ Ààrẹ Ọ̀nà Kakanfò a gbọ́ nínú ìwé ìtàn láti gbọ́ o a kò mọ̀ pé a máa ń fún àwọn ẹ̀dá sí wa ní àpọ́nlé ni kọ́ yẹ fi oyè olórí burúkú kọ́ yẹ máa lọ fi orúkọ gbogbo wa gbowó láàrin. ẹ má bu jẹ́rí ọwọ́ ta wà yìí please. Búra wa àwọn ní ìsìn yẹn wá kún ẹ má bínú a máa fẹ́ra wa ṣàkíyèsí ní ìsìn yìí ẹ má bínú tí àwọn èèyàn kan bá ti lọ ń jókòó ní orúkọ Yorùbá tọ́lọ́ fi orúkọ Yorùbá gba owó tọ́lọ́ fi orúkọ Yorùbá gba kíní tí àsìkò àti sọ̀rọ̀ fún Yorùbá bá ti ṣẹlẹ̀ tó bá ti sọ̀rọ̀. Hello. Mo ń gbọ́ yín mà mo ń gbọ́ yín. ṣẹ́rí búyàn tó mi ṣẹ́rí nílẹ̀ Yorùbá tán bá níta ni èmi tẹ́ ń wò yìí ta ni mi ò fẹ́nu mi yìí búrí nílẹ̀ Odùduwà ta ni mi ò fẹ́nu mi ìbúrí o bí yẹ kí n sọ pé Aláké of Ẹ̀gbá àti tàtí mi bí yẹ kí n sọ pé Aláké of Ẹ̀gbá nìkan ni kí fẹ́nu mi ìbúrí tó yẹ yìí ó dẹ̀ pẹ́ ìṣẹ̀dá mi mọ̀ ni ìgbà kan èmi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ yìí mi tí wọ́n tẹ̀lé sí pé mo jẹ́ mo máa ń sọ̀tọ̀ always queen tẹ̀lé ìwọ̀n kan but nǹkan tí mo sọ tí yìí ẹ má bínú queen ẹ má bínú ma níbi tí ọ̀rọ̀ wa dé sí no mi ní àláwọ̀ yín kẹsọ́ èmi náà ti rò bẹ́ẹ̀ yẹn rí ngbà kan mi rò bẹ́ẹ̀ mọ́ ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí ọ̀run yabọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan tí Fúlàní bá délé ni kò ní sọ pé ilé Gani Adams nìyẹn mi ní wọ̀bẹ̀ ilé tiyín ni wọ́n fẹ́ wọ̀ kò ní sọ bẹ́ẹ̀ o kò ní sọ pé ilé Gani Adams nìkan ló ń lọ òun délé tiyín o kò ní sọ bẹ́ẹ̀ o ṣẹ́rí bí ẹyẹ bá ṣe lọ ní kẹ́síká jẹ́ ká máa sọ̀kò ẹ̀ tí ẹyẹ bá ṣe fò ní kẹ́jẹ́ ká jẹ́ máa sọ̀kò ẹ̀ ní báyìí please èèyàn máa ń pé tó ni èèyàn kì í pé gọ́ bá a ṣe rò ń gbà kan ẹ mẹ́jẹ̀ ká rò bẹ́ẹ̀ mọ́ number 1 nìyẹn àníkẹ́ ìfarabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ẹ sì máa sọ̀rọ̀ ti yín tẹ́rí Gani Adams nígbà tó sẹ́ndì fídíò yẹn ó lẹ́nu èmi náà ti bu bó ti sọ̀rọ̀ sí ṣàkàṣàkà bó ṣe program fún like 6 months ṣùgbọ́n kò ń ṣe fọ́ọ̀tì ẹ o kò ń ṣe fọ́ọ̀tì anybody nílẹ̀ South West o tá mọ́ sọ pé fọ́ọ̀tì àwọn ta ni ní South West bíi even though gómìnà gan mi lè kó wọn mọ́ púpọ̀ bí mo ṣe wà yìí gómìnà ni mo sọ mi lè kó wọn mọ́ púpọ̀ mo lè kó wọn mọ́ díẹ̀ ni not 100 gómìnà mo tún sọ yìí káwọn sọ pé ru Gani Adams káwọn sọ pé bíi tiyín báyìí wọn sọ pé bíi tèmi báyìí no ṣe rí ìmọ̀ràn ló yẹ kéèmí àti yín ọ̀rọ̀ ló yẹ kéèmí àti yín máa bára wa sọ pé tó irú Trump tó ń bọ̀ o tó bá dé èmi àti yín o bàbá Gani o ààrẹ Gani o Gani Adams o àti gbogbo wa n ta bá lè ṣe ká ṣe bó jẹ́ ìfọlámọ lọ jẹ bó jẹ́ ẹyin bó jẹ́ àmàlà ni bó jẹ́ ẹyin ni bó jẹ́ dúdú la lè gbé mi ká gbé mi bó jẹ́ àkàrà lè gbé mi ká máa gbé mi lódindi nítorí pé tí àwọn tí Trump bá dé sí north lẹ́nìí tí wọ́n lé àwọn olórí burúkú yìí ó ṣeé ṣe àwọn kan náà lè wà nílẹ̀ Odùduwà tá fẹ́ máa wá bí ságbà àbí tá fẹ́ máa sá kiri kíró èmi àti yín ká máa ra wọn mú ẹnìkan ò lè dá gàgà yìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kì í ṣe ẹrù bá bá lákú bá bá anybody tó lè wú mo sọ
hello kò ń ṣe ẹrù ẹnìkan pé ẹnìkan ló máa rù kó anybody ò lè rú èmi àti wá ọmọ dídé tá a máa jọ ṣe. nǹkan tí àwọn fíìmù yẹn mú dání ó lágbára nǹkan tó ń kó dání lágbára. bí Gani Adams ṣe wà yẹn tó ń bá rí blade lọ́wọ́ ẹ̀wọ̀n náà máa gbé sí ẹ má jẹ́ ká máa blame èmi náà ti blame ẹ̀ rí o tí mo sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkàṣàkà program tí mo ṣiṣẹ́ fún ṣì wà lórí Facebook ó wà lórí YouTube síbẹ̀ ìró bẹ́ẹ̀ mọ̀ no ìyẹn máa ń gbọ́n sí lójoojúmọ́ téèyàn bá ṣe ń délé ayé mi bẹ́ẹ̀ni tó ń bá rí blade lọ́wọ́ Gani Adams wọ́n máa mú un jẹ́ ká sòdodo rọrùn olóyè Sunday Igboho nìyẹn ṣe é rí èèyàn lọ́wọ́ ẹ̀ rí ṣe é rí ìbọn lọ́wọ́ ẹ̀ rí ṣe é rí kókó àyàn rí Gumi rìn kiri olóyè dàkọ́ rìn bí Gumi ṣe ń rìn. gbèé tí àlà ń ṣe bó ṣe kú gbèé tí àlà ń ṣe bó ṣe kú gbèé tí àlà ń ṣe bó ṣe kú ẹni sùúrù ní fídíò tó sẹ́ni síwájú ṣọ́ọ̀ṣì tó ń lọ lẹ́kìtì àríbọn kòrókòró lọ́wọ́ wọn ẹ jẹ́ kí ọmọ dúdú àkankan rí ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ lásán ẹ mọ nǹkan tó máa ṣáàjẹ ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ o please ẹ má jẹ́ ká fẹnu ṣáńtà anybody ẹ má jẹ́ ká fẹnu ṣáńtà anybody kí gbogbo lọ́wọ́ ká dìde tán ni lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí anybody ẹnìkan ò lè dáhùn tó wà lẹ̀ kí kálukú wá dìde ara ìjà lẹ́yìn wà tẹ́lẹ̀ bá lè ìwọ tó bá lè mú bọ̀ kó mú ìwọ tó bá lè má kàrà ìwọ tó bá lè lo eyín ìwọ tó bá lè lo òkò ìwọ tó bá lè lo kànàkànà kó máa lo ìwọ tó bá lè lo ọfà ntọ́ bá lè lo òun lọ máa mú ntọ́ wà lẹ̀ yìí o ọ̀run yàbọ̀ ní ọ̀rẹ́ nìkan kọ́ ẹ má jẹ́ ká blame anybody please bó ṣe rí nìyẹn kò sẹ́ni bọ̀ tó lè dojú kọ àwọn tó ń sọ yìí o. ṣé mo kọ́ tí kò ṣe lè mú lórí burúkú fún mi rẹ̀. Queen ẹ ò jọ mo ní nǹkan tí mo kàn fẹ́ sáré sọ ṣẹ́rí nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé mi mọ nǹkan tó ń ṣe àwa Yorùbá wa yìí àfi bí èdè Ọlọ́run gbọ́ àfi bí èdè ló ṣe rí because ẹrí ogun nílẹ̀ ẹ máa gbọ́ ẹ rí pé ogun wọ̀lú ẹ bẹ̀rẹ̀ sí bára yìí jà does that make sense? Does that make sense? Now at this moment everybody baba ṣẹ́rí our argument ó ń cause wàhálà when there is too much of argument a máa bí pé gbómiso ṣẹ́rí kí wọ́n tẹ́mi fẹ́ sọ ni pé at this moment everybody gbọ́dọ̀ pẹrẹ ìwálé agbọ́dọ̀ kama ẹkọ Gani Adams Sunday Igboho àti àwa náà gbogbo wa nísìnyí báyìí ànípẹ Sunday Igboho nísìnyí tí àwa Yorùbá nídìí sìn ni pé ṣe ń gbọ́ ní táwa Yorùbá nídìí sìn pé underground àwọn tí Gani Adams àwa tí Sunday Igboho kí everybody bẹ̀rẹ̀ sí máa ṣe training underground lẹ̀ kí máa ṣe underground. ẹ lọ́sẹ̀ má bínú ìṣẹ́jú kan fídíò Gani Adams tó ń sẹ́yìn nínú mi dùn pẹ̀lú fídíò tí mo rí yẹn bẹ̀rẹ̀ pé kí mo rí Gani Adams àti bàbá Orógundádé tí wọ́n jọ ń ṣe APC tẹ̀bí ọ̀tá báyìí ni wọ́n APC gan ni wọ́n nà APC inú ẹ̀rà àti ti Gani Adams báyìí ni wọ́n tẹ́lẹ̀ ọ̀tá ni wọ́n tó jókòó sẹ́gbà nínú èsì nǹkan tá a máa fẹ́ parí nìyẹn. That is what we are talking about but ṣẹ́rí ẹ̀kìtì ẹ̀kọ́ pass message lórí insecurity tó wà ní country wa ṣẹ́rí inú mi àti ẹ̀kọ́ dùn tí ìjọba ẹgbẹ́ tí a bá ní ẹni tó bá jẹ́ ọ̀gá sójà ọlọ́pàá ní ìmí ìzọ àwọn tó bá wà tó ń wo program yìí ó ti tó àsìkò tó máa ṣe báyìí ni pé àwọn tó bá jẹ́ Yorùbá sójà kí wọ́n wá kọ́kọ́ wá sílẹ̀ Yorùbá gbogbo àwa sójà Yorùbá tó wà ní Nigerian sójà they should move them back to Yorùbá land àwọn tó jẹ́ sójà ti Igbo kọ́ wọn lọ sí Igbo land àwọn sójà ti Fúlàní Haúsá kọ́ wà níbẹ̀ because nísìnyí what I'm looking now ni pé àwọn Fúlàní yẹn wọ́n ti wà nínú system sójà àwọn ló ń fún pàṣílẹ̀ wọ́n ti wọ everything so tó máa kókó wọn sí north kọ́ kókó máa face ara wọn kọ́ máa mú ṣe ara wọn lẹ̀ kọ́ máa pa sójà ara wọn tẹ́ bá wọ àwọn tó ń pa they are not Hausa Fúlàní soldiers tẹ́ bá wò bẹ́ẹ̀ so now àwọn sójà wa tó wá dẹ̀ ti kó wá sílẹ̀ Yorùbá tó jẹ́ Yorùbá wọ́n á mọ bọ́n ṣe máa defend wa wọ́n á mọ bọ́n ṣe máa fún àwa tí a fẹ́ jà fún ilẹ̀ wa gan ní mòórà láti máa set ara wa lẹ̀ mi mọ̀ bóyá nǹkan tí mo sọ ṣó yé yín. Hello? Shoti, so I think that is what we need. Strategies la need in because some people ti pariwo fún ogun. Nǹkan tí mo sọ lẹ ń sọ yẹn mo ráàyè lè mi. Wọ́n ti pariwo fún ogun. So now, okay, mo wo program bọ̀bọ̀ kan lánàá. Ẹ máa gbọ́, mo wo program bọ̀bọ̀ kan lánàá Army Soldier ni. Ó sọ list àwọn ibi tí wọ́n ń bọ̀. Ó ní gbogbo the whole north, America ń bọ̀ bẹ́ẹ̀. Ó dárúkọ Ọ̀yọ́ state. Ó dárúkọ Lagos state. Ó dárúkọ Ogun state. Ó dárúkọ Kwara state. You understand? So, and which is true, that they want to
Ọ̀ṣun state náà wà bẹ́ẹ̀ Ọ̀ṣun state náà wà bẹ́ẹ̀ so now this is not a time of kama bá wa sọ pé olè Ìgbòho Adam no ká bẹ ká lẹ ẹlẹ́yọ̀ lọ fún ẹyọ náà á tẹ wàá fẹ́ pọ̀ sí adìẹ ká múra wa lóṣooṣù ọwọ́ kan ká face because ìlú ti ya ó ti dúkọ́lá ó ti bẹ́ báyìí sìn àwọn tá a bá sọ pé wà nílùú òyìnbó ẹ̀rọ ti pa ní ẹbí sí Nàìjà so ìṣọ̀kan la nídìí o kò sí agreement ká gbàgbé agreement ká máa gbóhùn gbéra lóhùn mọ́ ibi ìgbóhùn tá à ń gbóhùn fúnra wa ló máa bi ìbínú máa dé pé ọ̀rọ̀ tó yẹ kéèyàn kan sọ síyàn á sọ abọ́sápò ti bí ẹni ti bí so àwa dàbí èdè so nǹkan tẹ́mi fẹ́ sọ nínú ọ̀rọ̀ tèmi nìyẹn ire o. ọ̀pọ̀tẹ̀ máa sọ̀rọ̀ èpè Tinubu ní ká máa wọ̀n àti gbogbo wọn tí wọ́n jọ ń jẹ́ kò ṣe Tinubu nìkan a ní láti máa hold àwọn gómìnà wa náà responsible àwọn gómìnà yẹn they need to be holding them responsible because Tinubu ẹ̀kan pariwo Tinubu ló ní kọ́ máa Tinubu náà ó ń sùn òun náà kí ló ṣe àwọn gómìnà ẹ máa wo ti Kwara state kí ló ṣe gómìnà other state tí àwọn náà lè dúró kókè as a commander. yóò pariwo àwọn gómìnà pé kí iṣẹ́ wo ni wọ́n ń ṣe wọn gbọ́dọ̀ fi yan joyè àwòdì kó má lè gbádìí yẹ ṣé Tinubu ò lè sọ kò lè bá gómìnà sọ̀rọ̀ ni. ká mú àwọn tó lè mú Tinubu lókè àwọn tá à ń fojú rí la máa gbá mú. nígbà táwọn Boko Haram náà kan wá mú Tinubu dìde lọ sí Amẹ́ríkà. ẹ sì bèrè pẹ́sẹ̀ fọlọ́wọ́ yẹn bá bìí bẹ́ẹ̀ wà yìí fún tẹ bá jẹ́ good parent tí wá ti mọ̀ pé àwọn ọmọ yìí àwọn ọmọ Ọlọ́run jẹ́ káwọn ọmọ yìí onínàkúnà tí wá ti mọ̀ pé àwọn pátá àwọn ọmọ kan onínàkúnà ni wọ́n ṣe ń gbọ́dọ̀ ẹ̀gbọ́n tẹ bá fún àwọn ọmọ yẹn lówó kó fi lọ sí school ṣé ẹ ní mọ́nítọ̀ wọn tó dẹ̀ mọ̀ pé onínàkúnà ni wọ́n yẹ́sọ̀ ni. ìgbà tí Tinubu kọ́ ní Amẹ́ríkà kí ló ń tẹ̀lé gómìnà wà ní àwọn ọmọ mi máa wà ẹ̀kọ́ máa ń yà pátá o kò sí tẹ máa ṣe. ó kọrí sórí ilẹ̀ Amẹ́ríkà nígbà tó jẹ́ onínàkúnà ni tẹ bá ti fẹ́ sọ ní pátá ọmọ ló ti di gírò báwo ni máa ń dún oṣù yẹn tẹ bá kọ́ ẹ máa kó fún ẹ jẹ́ kí mi sọ kọ̀ọ̀kan ẹ má bínú kalẹ̀ o ẹ jẹ́ kí mi sọ kọ̀ọ̀kan. Tinubu ti wà bí ìtẹ̀mí báyìí rí ó ti wà bí ìtẹ̀mí àti yìí rí ẹ mú fídíò tí tó ti pariwo gómìnà kan jáde rí ẹ bá ti padà máa pariwo gómìnà ṣùgbọ́n fídíò wà ní tó ti pariwo gómìnà ọ̀ ẹ̀ president ó tún gbéra ó tún lọ sábùjá ó tún lọ mọ̀nà lọ sábùjá ó gbéra ó tún lọ sí Amẹ́ríkà sọ fún di eléyìí president ó ń gbọ́n náà ní káfà tó ju ogun kan èèpè tọmọtọmọ gbogbo iṣẹ́ tó bá ṣe ń bẹ̀ bẹ́ẹ̀ni host mo support yín fún nǹkan tẹ́ sọ ẹ ti understand nílé ayé ọ ní kama ìṣùwọ̀n tó bá fi wọ̀n fẹ́ lómi wọ́n á fi wọ̀n fún ẹ títẹ̀ ló wá worst jù báyìí ṣèbí nígbà tí Jonathan náà ṣe bóun náà ṣe bẹ́ẹ̀ títẹ̀ wá worst báyìí ó má dà kí ọmọ máa ṣe lẹ́nu ká má máa ṣe lẹ́nu ní ara wa o èbùkà tóun náà gbà òbúkà tóun náà gbà ló ń jẹ ẹ mọ̀ pé òbúkà tóun náà gbà ló ń jẹ. Tinubu nísìnyí ó ti mọ̀ pé gbogbo àwọn gómìnà tóun kówó rán wa lọ bá gómìnà ó ti lè kó nílò kúrò ní wọn ó ti lè láti ṣe orí burúkú ni wọn wá kówó fún wọn. 2027 ló wà lọ́kùn ẹ̀ tó bá ń ṣe pé Amẹ́ríkà yìí bọ̀ ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín 2027 ló wà lójú bàbá yẹn ẹ ti understand 2027 bó ṣe máa wọlé 2027 but nígbà tí Amẹ́ríkà ti sọ pé ẹ mọ̀ pé tí Amẹ́ríkà bá wá sí Nàìjíríà ṣe mọ̀ pé Tinubu náà ṣe mistake gan báwo ló ṣe máa mú Shettima ó mọ Shettima pé yẹ̀sìn pé àwọn sponsor Boko Haram ni torí ó wà power drunk ó ṣàfẹ́ débẹ̀ by all means Shettima yẹn gọ́lá sọ̀gbọ́n ti kó ba ẹ jẹ́ ká sọ̀rọ̀ sí tọrọ wa kó ṣe pé mi ò láti Tinubu ìgbà náà lèmi náà Shettima tó mú yẹn ó tẹ̀ ti kó ba tí Amẹ́ríkà bá délé ní ṣé ẹ̀rọ bá pé Tinubu máa dúró síbẹ̀ ọmọ òtẹ̀ ní jẹ́ kó dúró ẹni tó gbogbo àwọn politics gbogbo àwọn tó kó sọ̀dì Boko Haram nínú àwọn wọ́n máa lé dànù kò sí nǹkan tó máa ṣe ẹ mọ̀ pé ṣọ́ọ̀kù sọ̀rọ̀ nobody tó sọ̀rọ̀ wọ́n máa lé náà ìjọba ẹkú fún àwọn tẹ́lórí tó bá ṣèlú náà ẹ̀jẹ̀ náà yes now ìjọba ẹ̀jẹ̀ àyíké Sunday Igboho náà tá à ń pariwo tó bá yẹ pé èèyàn gidi ni bẹ́ẹ̀ ni tó bá yẹ pé èèyàn gidi ni ìjọba ìpáyé kékeré tí Akérédolú ṣe ìjọba kọ́lọ̀ bá wa fi ó ṣe jẹ́ kí n sọ̀kọ́ kọ́lọ̀ bá wa fi ọ̀run kẹ́ Akérédolú ló máa ń tọ́ sọ́nà ẹ ti understand Akérédolú ló dẹ̀ sí lọ yẹn Akérédolú ti máa pè é a ní ti ẹ mọ̀ pé Akérédolú ló kírètì àwọn kílọ̀pọ̀ orúkọ àwọn tí Akérédolú kírètì yẹn àwọn tó máa wọṣọ yìí tó máa wọnú gbò yìí ní Yorùbá land Àmọ̀tẹ́kùn so nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ kó pe Sunday Igboho Gani Adams ó yẹ kó máa bá wọn jà kó ṣàzìkò yìí kó máa bá ọgbà wọn yẹn jà àwọn náà tí ò lè dìbò fún àwọn náà ti sọ pé àwọn ò fẹ́ ó kàn fẹ́ máa try láti máa please àwọn náà ti pé nǹkan tó ń ṣe Tinubu 2027 ni ó ṣàn try láti ṣe sọ́dọ̀ àwọn náà tí ò dẹ̀ fẹ́ ó kàn ṣe gbogbo wàhálà àwọn náà tí ò dẹ̀ fẹ́
wàhálà ló even kẹ́ tí a kí Trump gan máa wọlé òun gan gbádùn ààrẹ táwọn náà ti bá tẹ̀ sọ pé no táwọn náà ti bá tẹ̀ sọ pé no náà nìyẹn ẹ ti understand kò sí nǹkan tó fẹ́ bá wọn sọ wọn láìkẹ́ ẹ wọ́n á dẹ̀ padà sílé ìgbà tó sọ pé wọn láìkẹ́ nìyẹn wọ́n á padà sílé èmi ni Sunday Igboho ni o. wọ́n pa èèyàn ní Nàìjíríà kí ni Tinubu fẹ́ lọ sí South Africa ẹ má bínú wọ́n pa èèyàn ní Nàìjíríà kí ni Tinubu fẹ́ lọ sí South Africa kí ni Tinubu ń wá kiri for goodness sake ṣé tourism Tinubu wá ṣe Tinubu ti travel tell me 20 something ó kàn travel kiri ní ìlú òjò ẹ̀dá kí ló ṣẹlẹ̀ gangan tó ṣépè fún Tinubu náà kò ṣépè fáwọn APC ni. that is it ẹ wo wọn lè pa tábà lọ pa family tèmi táwọn ọmọ bá wá sí bàbá sọ di wèrè o èmi ò ní sọ pé wà sí nǹkan ló wọkọ ni ibi tí bá ti rí ìbọn máa pa ogun ọ̀dà níbí báyìí àná ti fúnra wájọ tábà lọ pa tí wọn bá lọ ṣe family tèmi Nàìjíríà wo èmi àbájọ dàrú fúnra wá mi báyìí ni ogun máa gbẹ ogun máa gbẹ. wọn lórí twitter space kan lọ́rọ̀ ìjọba ní fáwọn Fúlàní ṣe jáde tán bọ́ ṣe ń lẹ́nu ní pé and then tó bá pa Yorùbá ńkọ́ pé àwọn làwọn ní Kwara ilẹ̀ Kwara yẹn máa gbọ́ o ọ ní ilẹ̀ Kwara yẹn excuse me wọ́n bá wọn argue ní pé èmi sọ fún wọn ní pé white yìí because Fúlàní kan ń darí tọ̀rọ̀ ẹ sọ́dọ̀ Yíbò ní pé Yíbò ni wọ́n sọ pé but àti gbọ́ pé Yíbò lọ gbalẹ̀ àwọn nǹkan rí ní kinní kan àti gbọ́ pé Yíbò lọ gbogbo nǹkan tí Yíbò ń ṣe inú south west wọn lọ́dún south east wọn lọ́dún ajẹmọ pé kọba yìí ló ń jà fún ẹ̀yin o Fúlàní o kí lẹ ń jà fún kí ló ṣẹlẹ̀ gọgọgọgọgọ o ẹ sọ fún wa o bàbá mi di bí mo ṣe sọ fún yín yìí bàbá àwọn Fúlàní yẹn gbogbo wọn jáde tán ni o ní pé ilẹ̀ Kwara ó ti wà nínú òfin Nàìjíríà ní pé àwọn làwọn nílẹ̀ yẹn so grazing land gbogbo tó jẹ́ ti tàwọn àwọn Yorùbá ti kọ́lé síbẹ̀ àwọn jẹ́ gbọ́dọ̀ gba ilẹ̀ yẹn bákan àwọn eléyìí lórí live lé nìkan ló jẹ́ kéèyàn kan rìkọ́dù kínní yẹn àwọn eléyìí dúró tó sórí pé kínní sẹ́ẹ̀ ní pé Ọlọ́run tẹ́ bá wo comment section ní pé Ọlọ́run Yorùbá máa kú ni kínní kan aláwọn eléyìí ti grow wọ́n ti ń bọ̀tà wá èmi wá ń gbàdúrà èṣù onílé ogun onílé ogun olóko ogun ọlọ́nà kó bá máa dùn wá sádùúgbò wa. irọ́ kóògùn tí wọ́n wá sádùúgbò wa ni ọ̀nà kú ni torí pé kí ni àwa máa jà lọ́nà bí àwa máa jà ní bí àwa ò ní gbà kéèyàn kan máa bó jẹ́ catapult bó jẹ́ ṣẹ́ náà àwa máa jà lọ́wọ́ bí bó jẹ́ ṣẹ́ náà ni bó jẹ́ catapult ni bó jẹ́ òkúta ni a máa jà lọ́wọ́ bí o nígbà o tó bá bí yàrá yàrá wọn ni ọwọ́ tó bá fẹ́ mọ̀ pé Ìbàdàn ló ṣẹ́gun oríṣiríṣi kọ́ tẹnu mọ́ bàjọ́ máa ríjà gbogbo wa olórí burúkú làwọn pípù yìí náà. ìwọ́n tẹ́lẹ̀ kọ́ mọ̀ pé ó yẹ kí Tinubu ti máa ta àwọn ọmọ Yorùbá ibi ní Gani Adams ibi ní Sunday Igboho yẹ kó ti máa fa àwọn mọ́ra ó yẹ ká ti máa ṣiṣẹ́ underground akọ̀jọ̀kọ́ síbẹ̀ ó play politics Amẹ́ríkà ló ń play politics Yorùbá tèmi ẹgbẹ́ ẹ má bínú mi dárúkọ Ìbà Gani Adams lẹ́ẹ̀kan nǹkan tí mò ń sọ tí mo yẹ fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé bá rí sí bí Gumi ṣe ń ṣe Gumi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí Gumi ń sọ yẹ Gumi ń sọ̀rọ̀ lójoojúmọ́ débi pé federal government nígbà tí ma àwọn news channel bí ọbẹ̀ sí ní interview ẹ̀ ọbẹ̀ tó mọ̀ ọ̀rọ̀ tí Gumi sọ yẹ òun ni gbogbo everybody máa believe kí ló ṣàwọn ẹ̀dá sí tàwọn táwọn náà máa grant ti interview kọ́ máa sọ fún wọn pé ẹ má wà á lẹ̀ wá o ẹ wá síbi kan lánàá o wáyé táwọn ẹ̀dá sí wá ń sá nǹkan tí mo fẹ́ sọ ní ìlú ìdájọ́ ìgbà gàdí ilé ẹ̀kọ́ láti nínú èyí ti wà rẹ jọ. 2027 ló wà lọ́kọ̀. ẹ ní sùúrù ṣe rí èmi ń retí nǹkan kan sẹ́ àní Donald Trump ti ní bọ̀ àní kó sà máa bọ̀ wá èmi tiẹ̀ fẹ́jọ́ wá kó fáyà gbogbo ilé àkókò àtọ̀nà tẹ́ mọ́ áùsì làbújá kó fáyà rẹ̀ kó bọ́ǹpù ẹ̀ dànù. kó lé wọ́n bá wèjì dànù kó máa kó sípàtó ní ilé tó máa ní. èmi ò tí ẹ̀ sọ pé kó má léèyàn àní wọ́n bọ́ǹpù gbogbo ẹ̀ ó bọ́ gbogbo ẹ̀ káwá èèyàn tí ó kú ó kú èèyàn tí ó sẹ́kù ó kú sẹ́kù èèyàn tí ó lò ó lọ. f1 444 bó ṣe rí nìyẹn tap ẹ jọ ẹ jẹ́ ká double tap o ẹ jẹ́ ká invite àwọn èèyàn ká máa tẹ share button please ọ̀tọ̀ wà nílẹ̀ yìí èmi nìkan ò lè dá pariwo ẹ gbogbo wọn ò lè àjọ máa pa ni o àjọ máa kígbe àjọ máa kígbe o. because I see this thing as embarrassment that is embarrassment. embarrassment. oye tẹsán wo Tinubu kò yé o mọ kọ́tọ́ bẹ́ẹ̀ ṣe tó ṣe wà yẹn ó ti sun Amẹ́ríkà ń bọ̀ ó ibùsọ̀ sẹ́yìn tẹ́lẹ̀ o mọ kọ́tọ́ bẹ́ẹ̀ ṣe tó ṣe wà yẹn ó ti sun Amẹ́ríkà ń bọ̀ ìyẹn gbọ̀ngàn ló ṣe. Ọlọ́run ló mú òun náà ló lọ́ọ̀ fẹ́nu kó bára rẹ̀ nínú róòmù òun náà ló lọ́ọ̀ fẹ́nu kó bá rẹ̀ nígbà máa ní ó sọ̀rọ̀ tó lẹ́sẹ̀ mítí àgbáyé tó lọ́ọ̀ sọ̀rọ̀ yìí pé ní settlement àwọn ìlú tí ń jagun bọ̀ àwọn ìlú Áfíríkà náà báwọn terrorists àti àwọn anywhere terrorists àwọn fẹ́ jẹ́ wọ́n bàǹdì ẹ̀ kò mọ̀ pé Donald Trump fọwọ́ lẹ́rán báyìí kò mọ̀ pé Donald Trump fọwọ́ lẹ́rán ó wò pé ẹ̀rọ káwọn èbó yẹn gbọ́. bàbá ó ti lọ sí Amẹ́ríkà nígbà tí Jonathan di president ó lọ fún wọn l'Amẹ́ríkà wípé àwọn ohun tó ń gbọ́ ní Amẹ́ríkà pẹ̀lú ìjọba wà ní Nàìjíríà
ẹ̀bùn tó ta nìyẹn òun gangan ló jẹ́ kí wọ́n mọ̀ òun gangan ló jẹ́ kí àwọn Amẹ́ríkà mọ̀ Amẹ́ríkà kan tó ń jẹ́ Boko Haram òun gangan ló lọ make report pé àwọn kan wà ní Nàìjíríà tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń kó àwọn èèyàn pé orúkọ wọn ní Boko Haram wọn pé president tó wà ń bẹ̀ kò ṣiṣẹ́ kankan kò mójútó ètò ààbò àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn ń sọnù lójijì so ìgbà yẹn dẹ̀ ní àwọn Amẹ́ríkà gba gbogbo kan tó mú lọ wọ́n gbà sílẹ̀ pé àwọn ọmọ wà nǹkan tó kú so kò pẹ́ sí bí Jonathan ṣàṣe ṣe bá òun ṣàṣe ó ṣàrà fi ó kúrò ní president kò sọ pé òun fẹlẹ lẹkẹrin ó yà lọ so òun nìyẹn fáìlì yẹn náà padà gbé jáde báyìí ní ìfìfẹ́ a àti ìgbà tí bọ̀bọ̀ Bọ́lá Ahmed ti wá rìpọ́ọ̀tù pé Boko Haram wà ní Nàìjíríà kì máa ń ṣèmọ̀ràn ọdún mẹ́wàá lélẹ́yìí tó wọn sí ìlọ́wọ́ láti lè jọ yìí so wọ́n wá káǹtì ẹ̀ láti gbà yẹn títí dì sí bó ṣe lọ̀rọ̀ sí lọ́rùn yẹn ṣàmùkọ́ tó bá jẹ́ pé ní ìsìn náà ṣe lọ rìpọ́ọ̀tù fún àwọn Amẹ́ríkà ó ti ṣe ká Amẹ́ríkà má ṣe nǹkan kan pé wọ́n ṣe mẹ́kì wọ́n wá ká láti gbà yẹn títí dì sí wọn tí ì ṣe kankan àwọn ń bọ̀. social media yìí náà bá ẹ mọ̀ pé social media yìí náà bá ẹ mọ̀ pé Trump náà rí gbogbo ẹ̀ ti nǹkan tó fà ó wà lára nǹkan tó fà bọ́ nǹkan tẹ́lẹ̀ kan try láti sọ ẹ ti understand mi ò blame Tinubu kó di president but kó padà sílé àwọn náà tó fẹ́ mọ́ kó padà sílé kó fẹ́ máa ṣàgídí kó máa please kó máa fi ẹ̀mí àwọn Yorùbá ta káìtì níbi sọ lórí àwọn ẹni tó lè lọ bà that is it nǹkan tẹ́lẹ̀ fẹ́ kà sí gáàjì àwọn ọ̀dọ́ wa nìyẹn. ẹ̀gbọ́n mi ẹ ṣe ṣe kí many Yorùbá today wọ́n support Tinubu torí pé wọ́n kọ́ believe pé ọmọ ẹni òun ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ káfí ẹ̀jẹ̀ mọ́ nísìnyí ló yẹ. ẹ̀wọ̀n gbọ́ mi ẹ̀ kí n láǹdẹ̀ gbọ́ mi ṣe mọ̀ pé reason yẹn tí àwọn títí wá fi support bọ̀bọ̀ yìí nígbà tó dọ̀ ọmọ ẹni bí ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìsinyìí ìdí tí wọ́n ń bàjẹ́ ìdí tí ń yẹ ilẹ̀kẹ̀ tí ń já àjẹsí gbójú wálẹ̀ kí má nìyí máa ṣe wá báyìí ẹ má yẹ pàrọ̀tọ̀ yìí àwọn tó support Tinubu tó kùn Yorùbá lé ní tó lọ́pọ̀ believe pé púpọ̀ nínú wọn ni kò ṣe gbogbo wọn wọ́n believe ní pé àgbà máa fi di Tinubu ló máa dára padà sí regional government wà láìtàláì àwọn èèyàn wà tó believe bẹ́ẹ̀ lè má gbà o pé Tinubu máa dára padà Tinubu ò ní ṣe in case àwọn tó bá ń gbọ́ mi tó bá wà nígbà yìí Tinubu kò ní ṣe dòdò tí Tinubu ní àsìkò Tinubu dé yìí kó má ṣe ẹ̀kọ́ fún Nàìjíríà mọ̀ kó kọ́ wà ń lu security.